fi mí làbú o. Orí gbẹ̀lẹ̀kẹ̀ ó funfun nẹ́nẹ́. Ẹlẹ́dàá mi má ṣàìgbé mi o. Kórí mi má gbà bọ́dé. Ojú ọ̀rẹ́ òun a ò dọ́ta mọ̀. Ṣùgbọ́n bẹ́lẹ́dùn àbá ti ń kó níyọ̀. Àbùṣebùṣe. Mo rí tó ẹ̀rọ ayé bá mi o. Ẹni yẹ kó fẹ́ ní lójú fàtàsí. Ìwà ẹ̀dá ayé burú jáì. Kọ́wọ́ ayé máa tẹ̀ mí, kí ilé mi má ṣe dàrú mo bẹ̀. Ọba tó láyé ọ̀dà kò rẹ̀ bò mí, ìwọ ni mo ní. Fi mí làbú o. Orí gbẹ̀lẹ̀kẹ̀ ó funfun nẹ́nẹ́. Ẹlẹ́dàá mi má ṣàìgbé mi o. Orí mi má gbà bọ́dé. Ojú ọ̀rẹ́ òun a ò dọ́ta mọ̀. Ṣùgbọ́n bẹ́lẹ́dùn àbá ti ń kó níyọ̀. Àbùṣebùṣe. Darling. Ṣùgbọ́n kí mo dẹ̀ rò pé tí ò bá kí n ṣe crisis tán ní jọ́sìn ni ibẹ̀ ni mi ò bá prefer ká ṣe honeymoon wa. But as it is, a lè lo Port Harcourt náà, it's okay. Why Port Harcourt? Yeah, because àwọn ọ̀rẹ́ mi ibẹ̀ náà pọ̀ sí. Sorry my dear, honeymoon ò sí fún àwọn ọ̀rẹ́. Ọkọ àti ìyàwó ni honeymoon wà fún. So, àwọn lọ sí táwọn ọ̀rẹ́ pọ̀ sí o. Hello. Are you jealous? Yeah, jealous of factual. Now, take me suggest jealous Calabar. Why Calabar? Actually, Calabar is one of the cities to pay ó dájú Nigeria leni. Moreover, I had an opportunity and let's go see Tinapa. Tinapa. Koburu, Emma worry. Lagos Victoria mega city fed. Gba ile ma mo. Ngba tí gbogbo aba ngbe lórí omi. Ó tó dé ni o. Mo reason sorry. Ohun tó máa ṣẹlẹ̀ rí. Jẹ́ ká kú ní sùúrù. The Lagos mega city ká tó wed. Ṣé bá dé ṣe wedding wa lórí omi ni? O funny gosha. Mo rò pé serious. Okay. If that be the case, I have an idea. Check and suggest. Jẹ́ ká kúkú lọ few days l'Abẹ́òkúta ká dé lọ sí Calabar. Okay, a jẹ́ pé a ṣe 1 week ní Ẹ̀gbá, a ṣe 1 week ní Calabar. Balance. Balance. Ìjọ̀gbọ́n gbogbo àlọ́ ló kìí jẹ́ ká dúró kọ́kọ́ eré ká tó ṣe rẹ́ni. Ìwọ̀n kọ́ ló ṣe jẹ́ ti mega asset. Ẹ̀rọ pàtàkì máa tó parí big project máa ní ẹ̀. Tí lọ lé ni. Mi ò tí lọ lé, mi ò tí parí iṣẹ́ tí mo ń ṣe. Ọlọ́run ṣe ń bá owó gbà síbẹ̀. Ní wait now, Bọ́lá ti tó ti jáde. Èyí ọ̀rọ̀ kan máa ní ọ̀rọ̀ máa ti Bọ́lá yìí ẹ́. Ṣé ojú ọ̀rọ̀ máa dòde ni ọ̀rọ̀ ń yọ̀ rẹ̀? Máa bù kò ní pẹ́ jáde. Kí ló ń gbọ́n ṣe lọ́wọ́ báyìí? Ọkọ àti ìyàwó ẹ ti lọ. Ẹ ṣáà má ti jà mí lẹ̀. Àìjẹ́ ẹlẹ́jà lọ. Gbogbo ẹnu ẹ̀yìn ẹ̀ lọ́rùn tó ń jẹ. Ẹ̀pà tí mo rà ní lunch ló ń lẹ. Ọ̀rẹ́ mi, bó bá ṣe máa ṣe ló ṣe máa ṣe o. Ìwọ ló máa wà in charge of everything on that day. Hey, o ṣáà ní game sí mẹ́fà lọ́jọ́ yẹn ṣá. Èmi yìí nìkan ni chief bridesmaid ẹ̀. Èmi máa tún wà in charge gbogbo events lọ́jọ́ yẹn.
èmi náà ní RSVP. Èmi náà tún ní máa ń ṣàgbogbo àwọn ará ọ́fíìsì lọ́jọ́ yẹn àbí. Wàhálà best friend sí celebrant lọ́jọ́ nǹkan ẹ̀yẹ nìyẹn o. Tó bá ti mọ̀ bẹ́ẹ̀. Ọlọ́run àkókò kọ́ mi mọ̀ ṣe ṣá. Jọ sọ bá mi gbé báàgì ẹgbẹ́ yìí. Song. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀ o? Mo ní thank you very much. Ìdòlúwo tún nìyẹn o. Èdè Calabar máa ní. Mo practice ilẹ̀ torí tí n bá lọ síbẹ̀. Ìyẹn náà bá beautiful o. Ṣé o ti ń practice bó ṣe máa rán ẹ̀gbà tó bá ti dé Abẹ́òkúta? Fún mi. Báwo ló ṣe máa sọ kí màá ṣe máa practice èdè ìlú tèmi? Ẹgbẹ́ rí mu wa. Mo rí gbé. Anyway wo tí ẹ máa lọ sílé kí lè lọ prepare fún ọ́fíìsì lọ́la. Ó ṣàmà wá sọ́fíìsì lọ́la. Bọ́lá ti tó. Mo ò dé fi sọ lẹ́nu lẹ̀. My wedding is still 2 weeks from now. So kí ló wá dé tí mi ní wá sọ́fíìsì? Ada àti bọ́ àṣà expect yín lọ́fíìsì lọ́la. All right. Sọ́sọ́. Inú mi kàn dùn yàtọ̀ náà ni ọmọ tí bá ń ro everything bó ṣe ń lọ. Sometimes mo kàn máa ń wish pé èmi àti màmá wà lórí bed by all the time, you know, in a very quiet and cool mood. Ká má jáde. Bóyá kí mi àti máa ṣe mọ́ ká lè máa wà báyìí títí ayé. Àwọn ṣá àwọn tí ebi o. Ebi ṣá. Ọlọ́run ò ní jẹ́ kí ibi pa wá tọkàntọkàn lágbára Ọlọ́run. Àmín. Èmi náà kàn ṣe yẹ̀yẹ́. Àwọn ọmọ tó dárúkọ lórí ìtẹ̀lẹ̀ kí rántí. Jẹ́ n bèrè ìbéèrè kan. Ọmọ mélòó gangan ló máa ń wẹ̀ kábí? Really, I'd always wanted bí ọmọ mẹ́ta. Ọmọ kì í ṣe kúnlẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. Pam. Kí lè mọ́kàn mi. Mẹ́ta. Lóde. Ẹ ṣe mẹ́fà ọmọ pọ́n ní kárìnká pọ̀ iye ló máa ń yẹ ni. Mẹ́fà. Ó fẹ́ sọ mí di baby making machine. Ó tiẹ̀ serious. Ṣé o rò pé easy ni? Kò easy man. Ìwọ ṣe kan rí ni. Mi ò ṣe kan rí lóòótọ́. Àmọ́ bá àròmọ rí aṣáàròmọ lẹ́yìn ìdí mi. Rárá. Má dàrẹ́ láàmú. Èmi náà jẹ́ kó rọrùn fún ẹ. Ìkúnlẹ̀ mẹ́ta ló fẹ́ àbí? Màá wá rí i pé ìkúnlẹ̀ kan bá ìbejì ni, ìkúnlẹ̀ kejì ìbejì, ìkúnlẹ̀ kẹta ìbejì.
Àwọn mẹ́fà wáyé náà ni ó parí. What? Oh, serious? Serious. Ọ̀rọ̀ wo ni ẹ? Mẹ́fà. Wọ́n ṣe méjì. Méjì. I don't know. On the bench. How many? No, Now this goes out to my one and only sweet potato on the wall. My father, take my heart, take my love, take my body, come build my home. Stay with me, yeah, with me. Cause you love me, I will be your scapegoat, honey. Cause you came through for me, you gave me breakthrough, baby. I will be your scapegoat, honey. Cause you came through for me, you gave me breakthrough, baby. Hello, doctor. Family and patient is around. Yes, sir. Ọmọ mi nìyẹn, ó ṣì wà unconscious. But fún gbogbo àwọn test kan tá a ti ṣe, very soon táwọn test yẹn bá jáde, a mọ̀ the next chance tó kàn. Doctor, ṣé wọ́n mi máa gbádùn báyìí? Màmá, ṣẹ́rí tí àwa doctor ní láti gbìyànjú, Ọlọ́run ló lo ohun gbogbo ní agbára Ọlọ́run, ó máa wà okay. Àwọn doctor, best yín làwọn fẹ́, ẹ jọ̀ọ́. Ẹ má yẹn ká kàn tí ó gbọ́ ẹ̀sọ́ lọ́rùn yín náà best yín là ń fẹ́ jọ. And try kọ́lọ́n kò fún wa ṣe ẹ ṣàfọkànbalẹ̀ tó yín. Ìkẹ́ torí ọlọ́wọ́ ló ti kágbá fún. Ẹ jọ kí ni mo lè ṣe fún yín? Àwọn staff mi méjì kan ni wọ́n ní accident tí wọ́n gbé wá síbí. Okay. Ike àti Subomi. Exactly. Tọkọtìyàwó ni wọ́n. Exactly. Báwo ni condition wọn? Ṣé rí ti ọkọ yẹn kése ẹ wà minor. Kódà wọ́n ti wà alright. Ó ṣe rí ti ìyàwó ẹ̀ yẹn ó wà critical. Ṣé rí glass wọ̀ ní ojú and orí ẹ̀ báyìí ó ní cut tó dẹ̀ jẹ́ wípé ó máa need a special treatment. It's okay. Ẹ jẹ́ ká take care àwọn. Ẹ jẹ́ ká tètè tọ́jú wọn. Chief, ṣé rí special treatment tí mo sọ yẹn gbogbo àwọn nǹkan tí wọ́n lè fi ṣiṣẹ́ yẹn kò sí lọ́sítítù wá ń bì. Even ní Nàìjíríà yìí a ò tí ì ní lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí ó wá lè dọ̀la o kárí ẹni tí ó máa kó wọlé. But irú case báyìí a láti fly out ni. No problem. I still prepare for you. Whatever it takes. Jẹ́ kí n gbọ́. Ṣé gbọ́? I will be responsible. Okay, sir. Thank you, sir. Yeah. Hello? Báwo? Àlẹ́ kò ṣe. Ṣé wàá okay? Àdúgbò fọlọ́. CEO ní kí n gbé àwọn files fún ẹ. Wọ́n lè tún wà fún wa. Àwọn document shipping company tó handle freight wa nìyẹn. Wọ́n ti parí iṣẹ́ tàwọn ẹlẹ́sẹ̀ tó gbé fólúwà. Ẹ ti ń dẹrù mí ìròyìn báyìí. Ò ní bínú ni. Ó ṣàmọ̀ pé everybody ló kàn báyìí. Ó dẹ̀ mọ̀ pé a ti wà short of one active staff. Anyway, that reminds me. Báwo dẹ̀ lára ọ̀rẹ́ mi? Ọwọ́ ò ṣe gan-an àdúpẹ́. Ó sì pè mí ní àná.
náà ti ń ready láti ṣe operation yẹn fún un. Ó ní máa ṣe lè nìkan. Lágbára Ọlọ́run, ó dẹ̀ máa wá successful. Àmín. Kí mi náà tún ọ̀tọ̀ nìkan tí mo bá wà tọ̀rẹ́ ẹgbẹ́ tó mú mi lọ́rẹ́. Tó máa bẹ̀rẹ̀ máa pa oléyàn sí pé tún lọ. Anyhow, ṣé tó bá ṣe tán ṣàlè lọ jẹ lunch? Okay, no problem. Okay, màá pè é ṣùgbọ́n. Another operation. Okay. Ọmọ kankan, ọmọ tí mo sọ. Má jàyà. Ṣorí Ọlọ́run tó ṣe tàkọ́kọ́ tó wá successful. Eléyìí náà wá successful. Lágbára lọ. Má jàyà sí. Yeah, come in. Má jàyà sí. Hello? Yeah. I miss you too, huh? Okay, dear. Èmi náà pè ẹ́. All right, take care, huh? All right. Bọ́lá Tító, báwo ni? Wọ́n okay, wọ́n kọ́. A dúpẹ́ f'Ọlọ́run. Àkúdẹ̀ máa wo ọ̀rẹ́ lọ́ṣẹ̀ pè mí tán sìn. Ìyá, ìdẹ̀ bá mi pè padà kí n bá sọ̀rọ̀. Tí n bá ní kí n pè padà sí, ó dá mi pé kò ní gbé. Torí ó ní àsìkò tí wọ́n lè gbà kọ́ hospital tó wà ń bẹ̀. Àmọ́ tó bá pè mí padà, bẹ́ẹ̀ mi náà mo dẹ̀ pé màá jíṣẹ́ fún. Ó dà, anyway, mo lọ ra foodstuffs sílé mi. Mo wá ní pé kí n yà kí n bẹ̀ ra díẹ̀ kí wọ́n náà lè máa rí nǹkan sìn nílé. Very thoughtful of you. Àmọ́ àti ra nǹkan bẹ̀ ọjà bí àti sí. Ṣorí báyìí sìn, nǹkan tá a máa ń sọ fẹ́yìn ọkùnrin nìyẹn wípé àti kékeré ló yẹ kẹ́ ti máa mójú tí bọ́ ṣe ń dáná rí ọmọ orí aré ìdí ọ̀lẹ ò káṣọ ọ̀lẹ ò dẹ̀ lè tágìrì ìṣòwò ọ̀lẹ tí ó bá dẹ̀ lè ṣòwò kó yá jókòó déṣẹ́ nílé kó wá wo bébí ṣe ń pa ni. Ṣé bó ṣe sọ gbọ́ ọ̀rọ̀ ẹ pátápátá ló yé mi òun jẹ́ ọ̀rẹ́ lámì nìyẹn torí condition tí mo wà ń sìn àbí òde ń sọ̀rọ̀ sí mi bẹ́ẹ̀. Ṣé mi mo ní kó má mú oúnjẹ sí? Náà ló wàhálà kò sí wàhálà. Anyway, má bẹ́ẹ̀ ṣe bẹ̀ díẹ̀ wàá gbé sínú freezer àbótúlé wọ́n mi yẹn fúnra rẹ̀. Ó máa wọ̀ mí. Ó bẹ́tà bẹ́ẹ̀ o má dẹ̀ bẹ̀ sí rice díẹ̀. Tó bá tún sọ̀rọ̀ sí mi lórí rice ni ẹ̀kọ́ tí mo lè ṣe fún ara mi. Ó ṣọ́. Mo ṣe lè ṣe. Ó dà tí bá sì bẹ̀ tọ́ bá ṣe rice lẹ́yìn máa ń yẹ. Yes, come in. Ọ̀rẹ́ báwo ni? Dáadáa ni o. Ó ń jáde ni. In fact, ká ló pẹ́ díẹ̀ sí ni ò bá má bà ó ga ọ. Ìwọ àti Délé Màtí ẹ̀ ń ṣá. Èmi ló lẹ wá ríra yín lọ́sẹ̀ gan. Délé Màtí. Èmi wà lọ sọ́dọ̀ Délé o. Kí ló dé? Ọ̀rọ̀ náà fọ́ ni. Ọ̀rẹ́ mi sọ̀rọ̀ fún mi kí n gbọ́. Ọjọ́ burúkú èṣù gbomi mu. Valentine kọ́lá ni. Mo bá ní kí lọ kí àfẹ́sọ́nà mi. Yes, tani kó wọlé. Báwo ni let's do? Ẹ káàsán. Ó sọ fún mi pé a máa lálejò. Àlejò rẹ̀. Kíkẹ́ lọ́mọ kì í ṣe àlejò mi báyìí o. Ìyàwó mi nìyẹn. Actually, ọkọ mi ti sọ nǹkan tó ṣe láàrin ẹ̀ tiẹ̀ fún mi tí mo dẹ̀ mọ̀ pé kò ń ṣẹ́jú ẹ̀ mo dẹ̀ ti foríjì fún yẹn. Ọdún 5 gbáko ni mo lọ Port Harcourt ní company tí mo ti lọ serve tó dẹ̀ pé tí mo fi yọjú sí ọkọ mi kò ju ẹ̀mẹ́rin lọ. Ẹ dẹ̀ mọ̀ nǹkan tí n bá fi sílẹ̀ lẹ́nu ewúrẹ́ ń tó náà ló jẹ́ kí eré yín ìlera yìí wọlé. As you can see, I'm back to stay. Má ṣubú. Ó ga o. Àwọn ọkùnrin máa bàjẹ́ o. Imagine insult yẹn. Inú mi ti ẹ̀dùn tó tètè ṣara gírí. Níbo ló wá ń lọ báyìí? Ó máa fẹ́ sáré dọ́dọ̀ Ṣùbọ́mi máa ní o. Ṣùbọ́mi? Ta ló ń jẹ́ bẹ́ẹ̀?
Ṣé new boyfriend ẹni yẹn ni? New boyfriend mi bíi ti báwo. Colleague mi níbi iṣẹ́ ni. Colleague colleague èèyàn níbi iṣẹ́ náà lè jẹ́ olólùfẹ́ ẹni. Ṣebí tí wọ́n bá lé ní níbì kan náà lèèyàn ń darí sí. Actually, Ṣorí Ṣùbọ́mi, ọkọ best friend mi ni. Best friend ẹ. So, èmi ò kì í ṣe best friend ẹ mọ́ àbí? Ẹ gbà mí. Ojo owó. Wọ́n já máa lọ jàre. Hello. Ẹ̀gbọ́n mi. Wo ni? Salabe. Adúpẹ́ fọlọ́run. Sọ wà. Ìjókòó. Ẹ̀gbọ́n mi àmàrí yín. Mo kàn jáde náà pé kí n stroke jáde. Mo ń stroke jáde. Ọlọ́run jẹ́ kẹ́ ríro ẹ̀. Ọlọ́run jẹ́ rí. N ó stroke títí láti bẹ̀rẹ̀ ayé mi títí dópin ayé mi ni. 100 mo fẹ́ lò, 200 mo fẹ́ lò láyò. Kí mọ́ stroke, kí mọ́ kọ́mọ́ ọ̀sáàmọ̀. Tó bá yẹ pé fẹ́ máa stroke ni, ìpè kọ́ ẹ̀ ní di 70, ẹ̀ ní di 80, débi tẹ́ máa di 90, débi tẹ́ máa 100. Kí ló dé? Rọ́pá lọ́sẹ̀ lẹ́bí ń ṣeré yẹn stroke. Ọlọ́run ní jẹ́ rí. Owó ẹ̀dẹ̀ sọ pé bẹ́ẹ̀ stroke ń sìn. Àwọn tá mi ò stroke o. Stroll náà máa pè stroll. Ìwọ pẹ̀lú sẹ́pà kọ́lọ́mọdé ò fi sẹ́pàrà rẹ̀. Ìwé nísìnyí rárá ni. Ìfira ẹ̀ lọ́kànbalẹ̀ àti sátidé o àti sànńdé o mọ́ndé títí lọ́jọ́ Jímọ̀ kò sí yàtọ̀ o ní sànńdé nú ọ̀rọ̀ rẹ. Ẹ wọ Ọlọ́run fún wa ní sinmi jẹrẹ ẹ̀gbọ́n mi. Ọlọ́run fún gbogbo àǹsinmi àdúrà ńlá àmọ̀yẹ̀kọ́ mọ́ ọ̀sinmi so yọ ọ̀sọ́ miss ọ̀sọ́dilé ọ̀sọ́lé ọ̀sọ́dọ̀ miss àwa àmọ̀yàtọ̀ miss àti lẹ́nu gbogbo rẹ̀ ọ̀sàkó gbogbo rẹ̀ jọ́sà sórí rẹ̀ gbóná lóru ni. Kílẹ̀ pọ̀ ń sìn. Ọ̀ miss. Ẹ̀gbọ́n mi kò kí n ṣe ọ́ miss. Office OFFICE office. Kí ni ìtumọ̀ yìí? Ilé iṣẹ́. Ẹ̀sẹ̀ ni ògbédè ni àbí kí ni ìtumọ̀ ìtàn sọ? Nǹkan tó máa ń sọ̀rọ̀ lọ́rọ̀ yẹn. Tí n bá bá yín sọ̀rọ̀ kan ìgbà yẹn wá bẹ̀rẹ̀ sí máa sọ tán pé yẹn owó tó yẹ kẹ́yìn fi lọ sí iléèwé èmi náà fi rán ogun kan bẹ́ẹ̀ yẹn mi ò ń láì kí máa sáré pé fẹ́ máa correct yín. Ṣé mo parọ́ mọ́ ọ ni? Ìwé tó yẹ kí n kà òun lọ kà òun náà ní Fásọlá kà èyí tó jẹ́gbọ̀n yín gan Tinubu òun lòun náà kà. So ká fi ń lè kẹ́ máa sọkúsọ káàkiri ìgboro. Kí ni ó lanú àwọn ìbò mi? Tí mo bá bẹ̀rẹ̀ sí ní spoke àwọn English ètò ẹ̀kọ́ faramọ́ ò ní faramọ́ kí ni panakula ọ̀rọ̀ rẹ gan. Okay. Ẹ yọ ògójú yín. Kí ni ó lanú gòjú mi? Inú ilé lẹ wà yẹ síta gbangba. Kí ni inú ilé kí ni ta? Sunshade náà pé. Kí ni tó mọ̀ yìí? Téèyàn bá rìn inú oòrùn ló máa lò. Síbi inú oòrùn mo gbà wọ́ bí gbogbo fèrèsé rẹ náà ni oòrùn náà ni tún wọlé. Oòrùn wo ló wọlé ń bì? Ṣé oòrùn tó ń wọlé ìgbà yóò ti tàtí tí ń bọ̀ ni? Okay. Yeah, ṣẹṣẹ wa okay ṣá. Mo wà. Olórí burúkú ò ní dáná tí ń yá wa lọ fún wa. Kílẹ̀. Ta ni dáná? Báwo lè ṣe báyìí? Olórí burúkú kan kúrò sóúnjẹ náà. Bọ́lájí tó ló ń bá mi sóúnjẹ pé kí wọ́n máa lóúnjẹ ní ìta mọ́. Ṣé Bọ́lájí tó yá lẹ́sà? Bọ́lájí tó yá lẹ́sà. Àwọn tí ń ṣe irun. Kì í ṣe hairdresser. Hairdresser. Àwọn tó máa ń ṣe irun. Hairdresser. Àwọn tí ń ṣe irun. Hairdresser. Kò sọ̀rọ̀ kan tí mo lè sọ láyé àbí kí n sọ English yàtọ̀ sí English ọ̀ fi túmọ̀ sí sáà. Tó bá lè jù ṣé kí n mọ̀ sí èbó mọ́ akíní ni ọ̀la inú rẹ̀ ò tiẹ̀ dùn ọ̀lẹ́gbọ̀n tó ń stroke English káàkiri. Kí ni vernacular bẹ̀? Tell me what is the vernacular? Ti gbọ́ arábìnrin so Bọ́lá ti tó àjọ ṣiṣẹ́ ní iṣẹ́ kan náà. Kí ló ń wá sí ibi ṣé bọ́ọ̀rẹ́ ìyàwó rẹ̀ ni. Àlókùn pé kí wọ́n máa lọ dá kàjẹ́ǹtà ló ṣe ń bá mi sóúnjẹ mi. Wọ́n tún láìsí. All lies. Ẹ ra sa. Ẹ kú jókòó. Ẹ̀kẹ̀lẹ̀ madam. Ẹ̀kẹ̀lẹ̀ ìyá mi. Ṣubomi, mo ní kí n wá sọ fún ẹ pé oúnjẹ ti ready. Bóyá kí n bá yín serve. Okay, bá a serve. Okay.
Yes, Ekelema. Yes. Ẹ wá ẹ̀gbọ́n mi ẹ wá mo lè lọ. Mo lọ jẹun nù. Ẹ jókòó. Ṣé rí ó sì máa sáàbù oúnjẹ tó bá sáàbẹ̀ tán la máa lọ jẹ. Àkó ni. Àtún lọ my 12 lọ jẹun. Àṣẹ́tún apadà rí. Sóúnjẹ òun gan ní ti digester or rubbish láàrin inú wa. Ó tún ní láàánú. Kí ni ó tún ṣe ní láàánú? It's okay. Náà ṣe rí ẹgbọ́ tèmi. Ká ní pé mi ò ní dining níbí báyìí sìn la lè gbé oúnjẹ síbí ká máa jẹ. Nígbà dining ti wà ń bẹ̀ yẹn kò bójú mu kò tọ́ kí wọ́n máa gbóúnjẹ sí living room kó máa jókòó tí kò máa jẹ ìjẹkújẹ nìyẹn. Nǹkan burúkú ni. Gbogbo cultural center wa lè ti sọnù dànù. Èwo nú ẹ̀ ti Ìbàdàn àbí tẹ̀gbà? Tó Ògbómọ̀ṣọ́ ni. A ní gbogbo cultural center Yorùbá. Àwa gbogbo àṣà wa Yorùbá bí ká jẹ ọ̀jẹ̀ sàrà ọmọdé rí tí wọ́n ní ẹ̀yin ọmọ kéékèèké ẹ wá jẹ sàrà ẹ̀yin ọmọ kéékèèké ẹ wá jẹ sàrà tá a ti péjọ bìbà síbẹ̀ tá a sì jẹ́ tó ládùn tó lóye tá a gbádùn ẹ̀ ìròyìn tẹ́sẹ̀ máa lọ ọmọ 12 lọ ọmọ 11 tójó ti digester lára yín dànù. Ṣẹ́rí ẹ̀ ń jẹ́ kí n máa ní rethink pé bóyá oògùn lè lò fáwọn ọ̀rẹ́ yín tó sọ yín ní olówó òlu kò yé mi. Ṣé ẹ ti bá wọn sọ pé nǹkan aṣọ gbàlẹ̀ yẹn máa ń dá fún gbà ni? Ká máa jẹ sàárà ṣe jẹ́ bí kòkó sí ká máa jókòó ká máa jẹ sàárà ẹ jẹ́ bí kòkó ni. Sásọ wèrè tọ̀wọ̀ ó fún mọ́ lọ́rùn tọ̀wọ̀ ó fẹ́ fi complete aṣọ tí mo wọ̀ tí mo tún lo góòlù sí. Subomi. Sir. Subomi. Sir. How many times since I call you? O tó ní ọ̀la ni. Ẹ máa sọ̀rọ̀ yín lọ, ẹ máa sọ̀rọ̀ yín lọ. Ọmọ òun bó ló ṣe jẹ́? Kò sí nǹkan láàrin èmi àti ẹ̀ ó kò wá ràn mí lọ́wọ́ àti máa sóúnjẹ fún mi ni. Kò sí nǹkan láàrin mo mọ̀ ọ̀dẹ́ ẹ̀rọ ẹ má gbìyànjú wa ẹ má gbìyànjú èmi ò lè mú wà tí yín ṣe ọkọ rẹ̀ ń ṣì wà lẹ̀ ìtẹ̀bí fóbìnrin mẹ́rin lóyún pọ̀ lọ́dọ̀ pọ̀. Èmi ò lè mú wà ọmọ wọlé mi lè mú wà. Ọtí mọ̀ mi. Irọ́ mi lè ṣe yẹn. Mi lè ṣe yẹn. Gbogbo ọmọ ìlú ẹ̀ kò ṣe bí ìlú ọdún ọdẹ obìnrin mẹ́rin lẹ́ẹ̀kan náà. Yes, come in. Ọkọ mi. Pẹ̀lẹ́, ṣe dáadáa ni. Ilé ńkọ́? Ẹ báwo lẹ ṣe wá ṣe bẹ́yìn? Èmi lè tètè mọ̀ pé ẹ̀yin náà ò get in touch pẹ̀lú ẹ̀. Èmi rò pé ẹ̀yin rí bá sọ̀rọ̀ ni. Àgbà tí mo pè yín sì tẹ́ ní ẹ̀yin náà gbúrò lóye kí n máa sáré bọ̀ pé báwo ṣe wá rí bẹ́yẹn. Àwa náà gbúrò ẹ̀ rárá. Àwa tí ẹ rò pé ń pè wọ́ tó jókòó ẹ̀ làwọn ò ṣe bọ́dà ara wa ń bíbá ẹ̀. Ṣùgbọ́n gbà tí wọn náà tó wá ní òpè ẹ̀ ìyẹn ti wá dájàyà sí wa lára láṣẹ ní kó yọjú sí wa. Ìgbà tí máa bá sọ̀rọ̀ last bíi 4 days ago ni ó dẹ̀ sọ fún mi pé òun lọ sí Spain fún another operation àdẹ̀sọ̀rin àṣàdúrà fún aṣẹ́ gbogbo ẹ̀. Mo dẹ́wọ́ pé ọjọ́ kẹta eléyìí sí àbọ̀jọ́ kẹrin eléyìí sí mò ń pe nọ́mbà ẹ̀ kò lọ ẹni tó tún wà pẹ̀lú ẹ̀ àtúpè yẹn náà kò lọ ṣé mo yẹ kó yẹn tiẹ̀ pè báwọn ti dé Spain o báyìí ni o báyìí ni o. O ò dẹ̀ ní contact ẹ̀ ní Spain. Mi ò ní. Kí la wá fẹ́ ṣe sí báyìí? A lè máa wòran báyìí a ní láti jókòó báyìí jọ torí Ọlọ́run ṣàánú mi. Mọ́mì bóyá kí mi lọ rí chief àlejò káwọn tiẹ̀ ní contact hospital lọ ní Spain a lè mọ bá ṣe máa wá sí mbẹ̀ yẹn pé bá wà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ ṣe ń lọ. ṣe gbọ́ ma please let me get it fast please. tí o bá pè wá àwa lè pè é. ok ṣe ọ̀rọ̀ ṣe ṣe dúró máa lọ jẹ́ kí n fún ẹ ní àwọn àyè máa bọ̀ omi ń kọ́ máa bọ̀ dà ìyá o ṣe máa dì à kí lé o. Eré gbogbo dẹ̀ dọ̀la nìyẹn. Ẹ padà àwọn lè ní. No, ó dọ̀la. Ǹjẹ́ mo pé ẹ ti fẹ́ máa lọ bẹ́ẹ̀ yẹn. Ṣé o sì? Ó ní ọkàn ní fẹ́ bèèrè lọ́wọ́ ní sà. Kí ló dé? Ọ̀rọ̀ nípa Ike ni sà. Kí ló ṣe? Àtìgbà tí mo bẹ̀ lọ sí inú hospital yẹn ní Spain mi ò bá sọ̀rọ̀ rárá mọ́. Mo pe àwọn nọ́mbà máa ń pè é tẹ́lẹ̀ kò lọ ẹ tó lè kó wà pẹ̀lú ẹ̀ náà pé àgbọ̀n kan nílé ẹ̀ kí n wà worried pé bóyá tí n bá bí yín bóyá lè ní contact ní hospital yẹn so a lè bá sọ̀rọ̀ àti mọ bóyá kí ló ń ṣẹlẹ̀. All right. Ọ̀rọ̀ yé mi kí n lè máa rí òun lóòrèkóòrè kí n sọ ibi tí mo lọ gbé pamọ́ sí
àbí. ó ti o. kí ló dé tẹ̀yìn èèyàn ṣe ya àfibí sólóore báyìí náà. gbọ́nà ṣé ẹ̀ṣẹ̀ ni pé ọmọ kan ṣiṣẹ́ lábẹ́ mi ó dẹ̀ ń ṣe dáadáa ó dẹ̀ ní accident mo dẹ̀ ní kí wọ́n lọ take care ẹ̀. now jẹ́ kí n bí ẹni question kan accident ti ẹ nìyẹn ṣé on official assignment lẹ ń lọ tẹ̀fín accident yẹn. So what are you telling me? Kí ló ń bá mi sọ yẹn náà? Ṣé ẹ̀ṣẹ̀ ni pé mo ní kí n assist ẹ̀yin méjèèjì? Use your sense ló làákàyè. Ó mọ condition tí ọmọ yẹn wà. Ṣé ẹni tó ń ṣe take irú treatment yẹn wàá máa gbé fóònù sí ẹ̀gbẹ̀gbẹ̀ ẹ̀? No. Fèsì iṣẹ́ ẹ̀. O gbọ́? Fèsì iṣẹ́ ẹ̀. All right? Okay. Bó bá yá tó o bá rí bá sọ̀rọ̀ sí later you will talk to her. Orí tó ẹ̀rọ ayé bá mi o. Ẹni yẹ kó fẹ́ ní lójú fàtàsí. Ìwà ẹ̀dá ayé burú jáì. Olówó Èkó mo dúpẹ́ lọ gbogbo aládùúgbò yìí bí wọ́n tiẹ̀ lè dìídì fà mí kalẹ̀ kí n represent àdúgbò kí n lọ jẹ́ chairman local government mo dúpẹ́ gan o. Sórí nǹkan kan lèmi náà fi láìka àwọn ọmọ Èkó wọn kọ kéèyàn jọ máa tọrin wa tó bá ti lówó lọ́wọ́ wọn ó jùbọ̀ fún. gbogbo wa lálẹ́ Èkó. ẹ̀yin wo àwa lálẹ́ Èkó. sẹ́kù ọ̀mọ́ra wọn ni bẹ́ẹ̀ bá sì dékò tẹ́ ẹ̀ dékò tán ẹ̀ ní kọ̀sán mi Èkó ń bì kan sẹ́ẹ̀ mọ̀ye àwọn èèyàn tọ́jọ́ mi Èkó. no man's land lè kókó sí Èkó federal. sọ́ọ̀sì ọbẹ̀ wájú Fáṣọlá. Èkó gbogbo ayé ni federal capital ní ìgbà kan. ó ní Ìbàdàn náà Ìbàdàn gbogbo ayé Abẹ́òkúta gbogbo ayé sẹ́kù tíátíá yìí àwa mara wa mọ́. Olówó Èkó tí mo bá lè rí 2 million naira látọ̀dọ̀ ẹ̀ lónìí tí wọ́n bá ṣe swearing fún mi báyìí ìjọ́ kẹjọ lẹ́yìn swearing máa fún ẹ 7 million. àga tá a fi ń jókòó ní local government yẹn ojú kéèyàn fọmọ ṣẹ́ṣó lọ. allocation security vote owó àlejò entertainment allowance IGR owó tá à ń pa lọ́jà IGR ìwé tẹ́ ń já lọ́jà lásán owó ní mọ́tò tẹ́ ń já lásán àkóró kákàmẹ́ ló ń lọ torí ọlọ èmi lọ kówó jẹ ni o mo lọ kó ọtí ẹ̀dá bó ṣe jẹ́wọ́ yìí mo sórí bó ṣe jẹ́wọ́ yìí mo fẹ́ràn débi pé kó o tó débẹ̀ gan mo ti kówó lẹ̀ mo fẹ́ bá a ṣe jókòó ikú ọ̀nà tiẹ̀ sùn nǹkan mẹ́ta tó o ti ṣe fara àdúgbò. máa sọ mẹ́wàá. bá a ka mẹ́wàá. ayé làágé. ní street àwọn Lukman níjọ́ tó lè wá dà mbẹ́ èmi ni mo fèsì àwọn olè tí mo mú wọn èmi ni mo mú tí mo fàyà gbọ́ta tó bá jẹ́ pé ẹ̀yìn ìbọn mi ń jọ yẹn sí mi ò ti ní kú. bẹ́ẹ̀ni òkúnu. òde ni níjọ́ tá à ń ṣe environmental táwọn boys kan gbá bọ́ọ̀lù ládùúgbò tí mo nà wọ́n já dànù pé no ẹ gbọ́dọ̀ túlùṣe ó di méjì níjọ́ tí wọ́n ń sìnkú yàtá jù tí ò sẹ́ni tó fẹ́ wọlẹ̀ tí ò sẹ́ni tó fẹ́ gbẹ́lẹ̀ ta ló wọlẹ̀ ta ló gbẹ. à ń tún àdúgbò ṣe kálẹ̀ owó jóná wọ́n fi ọjà sí àmọ́ ládùúgbò yìí nǹkan yẹ kan tó ṣe tó wú mi lórí ni pé àwọn ọmọ tí wọ́n ń gbá bọ́ọ̀lù nígbà romenta ó lé wọn tá a bá yọ yìí ń kú o mi rí nǹkan tó ṣe ládùúgbò gẹ́gẹ́ bí alága. Olówó Èkó fowó dán mi wò. gbogbo ẹ bá ti náwó sí falitis ìbànújẹ́ ní ndé bá gbẹ̀yìn tóró ò lè wọlé. má wọlé ọ̀nà níbo ni wọ́n ń pè mí. ọ̀bùrọ̀ mi bọ́ọ̀ ni sọ wà bá. yasibẹ sọ pé honourable rẹ wò. gbọ́dọ̀ ìfẹ́ agbámilétí bẹ̀ yẹn à ń bá yàn wípé nǹkan ti ń ṣe ọ̀dà wọ̀ tí wọ́n fast forward honourable sẹ́wẹ̀rẹ̀ ni ó ní. àwọn náà sọ bẹ́ẹ̀. pé honourable wọ́n sọ ń sìn. pé honourable. ṣé ládùúgbò yẹn àbèbí. ládùúgbò ni Èkó wá bí ni Èkó tí gbogbo wá bí náà tí ò ní bàjẹ́. àbúrò mi ò kí ń sẹ̀mí gan-an. Èkó tí ò ní bàjẹ́ ni. kí dáadáa ni. pẹ̀lẹ́. ṣé ìgbàanu tí ò dé. ṣe bá wọn pé àwọn jẹ́ kínní. ṣé kékeré ẹyọ kan. kékeré kọ́ ẹ̀gbọ́n mi kékeré kọ́ ẹgbà mi jù. eléyìí ò tiẹ̀ mọ́ mi yẹ bá bá yàn ṣeré ọ̀gá gbá ọ báyìí. mọ́ bọ́ ṣeré ni. ṣe báwọn tán wà lẹ́gbẹ̀ẹ́ náà pẹ̀lú ọ̀rẹ́bù ẹ̀ ṣe gbá wọn. olórí burúkú ni wọn ọ̀rọ̀ wọn ò dùn mọ́ mi nù ńgbà lómi bá ṣe
bọ́ọ̀rọ̀lù sí ẹnu ọ̀nà iwájú ilé lásán yóò wà ta fúláàsì báyìí yóò kọ orúkọ rẹ̀ sí yóò mọ lùlù. tí wọ́n mọ jó tí wọ́n mọ dansi á pé sáàmà wa nù alága wa nù ìyá ń jẹ yín. ṣé ẹ mọ̀ pé wọ́n ń gbé gbogbo wa múgùn nù ẹ jẹ́ kí wọ́n. ṣé orí bó ṣe lùdú nìyẹn. bó ṣe wà yìí ẹjọ́ wọlé tán sẹ́ẹ̀rì tí ń dọ̀bálẹ̀ wẹ̀wẹ̀ ẹjọ́ wọlé tán kò ní í mọ̀ mí má kò ìwọlé ní ti ga páyé. àbúrò n tó ń sọ ni wípé bóyá agbá mi létí mo ṣe gbẹ létí agbá àwé tí ń ṣe àmà létí iná òwúrò. sáàmù kò lọ jẹ ìgbà tí ò jẹ́ bàbá lójú mi kọ́sẹ́ntì lè gbà. ó gbá incoming executive chairman létí. ó tí ì jẹ. bámi ló ti dé tí o ní. mo fẹ́ lò lẹ́sàn-án o. etí òbí ní débẹ̀ nù. ẹ̀yin náà máa ṣe sùúrù. mo àbó ṣe sùúrù. chairman létí. kíni kíni ẹ tí ò ti jẹ sáàmà ẹ bó ti kó garu bàbá jẹ. ẹ̀yà fún wọn lẹ̀ bọ́lá ṣe lórúkọ alùpùpù tọ̀tọ̀ ni o. show me your demonstration ọtí ẹ̀dá gan wo ọláì dìbò rárá ọtí wọlé ẹ wọlé o honorable náà ni léètọ́ bá wọlé ní wọ́n pẹ̀lú honorable èyí tí wọn ò dìbò fún kọ́ wọlé honorable tọ́lá dá pé honorable ẹ náà máa wá rẹ́rìn kẹ́ honorable. gàdá ẹ̀fẹ́ náà nù. mo ti wá sáré fún ọkọ̀ tó ilé ti ṣe pàtàkì. so o fẹ́ gbé mi ni. ó mo fẹ́ gbọ́n tó fẹ́ sọ. náà gbé mi ṣebí tí wọ́n bá kí ọ lọ wọlé nígbà tí wọn ò tí ì pè ọ kí ló ń wọlé kalẹ̀ sí. ibi mi àti ẹ ti di kan náà ká gbọ́dọ̀ tó fẹ́ sọ. ẹ a lè dẹ́bí kan náà ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ àwa ara wa sọ̀rọ̀ gbogbo ògbó ní àbí tó bá kà wá nìkan. ẹ̀yin ló fẹ́ bá sọ̀rọ̀ jù. kó sọ èmi àti ẹ ti lẹ̀ pọ̀. ọ̀dà náà sọ. lórí ọ̀rọ̀ ẹ ti súnmọ́ mi jù. kí n lè gbọ́ ni. ẹ mọ̀ pé gbogbo bó ti ṣe nǹkan dáa breathing and breath rẹ yóò mọ wọ ẹnu rẹ. ó mọ̀ pé gẹ́gẹ́ bí honorable nítorí wọ́n ti kára àdúgbò ti kàn mí àfi kí n lè dá sí i. honorable ìwọ̀n dá o ó tiẹ̀ láìsí gan níwà nǹkan bá ti kára àdúgbò ọkàn ó yá. ọ̀rọ̀ ìyá ẹ̀ ni. ìyá wo Ike kí ló ṣe ṣe wọ́n pé ó ti tọ́jọ́ mẹ́ta kan ti lọ fún operation tó lọ sí. a máa ń pera wa á pè mí dáadáa àmọ́ lọ́jọ́ mẹ́ta yìí kò pè mí mo dẹ̀ pé gbogbo àwọn nọ́mbà ṣe tí mo ní lọ́wọ́ gbogbo ẹ̀ ò lọ ìyẹn ló ń fún mi ní concern báyìí sìn. ọkùnrin tí Ike lọ tú ẹ ò ṣe dọ́dọ̀ yẹ kó gba nọ́mbà lọ́wọ́ ẹ. mo ṣe lọ sọ́dọ̀ chief o bọ́tà yín ṣe sí mi kò tiẹ̀ wú mi lórí rárá bọ̀ pé bọ́ yín ṣe náà mo pé bódà pé àwọn náà ní contact ẹ̀ lọ́wọ́ rárá ni mo ṣe ń ṣe bẹ́ẹ̀ sí mi. èyí tó wájú rẹ̀ gan kan. Bọ́lá ti tó. Bọ́lá ti tó. ìyẹn ò ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ kò tiẹ̀ mọ kan bí tó tiẹ̀ lè pèsè ara yín ò ní tiẹ̀ ìyẹn tiẹ̀ kọ̀ṣẹ́ kúkú lẹ́dọ̀ mi sìn bóyá kó ọ̀dọ̀ mi sìn lèmi bọ̀ ọ̀dọ̀ yín. ṣé Bọ́lá ti tó sì ń wá sọ́dọ̀ rẹ̀ ni. ó ń wà. kí ni ń wá sí gan kí ni fanakula nǹkan ti ń wá gan. ṣé mo sọ fún pé ó kàn máa ń wá sọ́dọ̀ mi láti bá mi so oúnjẹ àbí kó bá mi ṣe nǹkan kan ni mo ṣe ń wo kinní ẹ̀ náà ó dà pé ó fẹ́ràn mi ìyẹn wà ń bẹ àmọ́ kò sọ̀kan láàrin mi àti ẹ̀. ó fẹ́ràn ẹ lóòótọ́. bẹ́ẹ̀ni. dáadáa ẹ gbẹjẹ palẹ̀ mọ́. ó gbé kí ni jẹ. kó palẹ̀ mọ́. ṣé wọ́n tọ́jú alága rẹ̀ o láì tiẹ̀ ṣe pé òpolongo ti wọlé ṣé bó ti bá yí jẹ́ tó fọ̀rùn ṣe bá jẹ́ rè láàrin àdúgbò oníwà alága oníkógbèjẹ kógbèmí kógbè á lẹ́nu ẹ̀. bó ti ní dírẹ́sì náà kó palẹ̀ mọ́ ni. wọ́n ìwọ́dà ọlọ́run mọ̀ sí ẹbí tiwọn. jẹ́ kí n sọ fún ọ nǹkan tó tìyàn lójú jolè lọ́wọ́ o wọ́n gbìyànjú láti ṣerú ẹ̀ o advice tó da gẹ́gẹ́ bí àgbàlagbà òun lèmi fún àti gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n rẹ̀ mọ́ ṣe o. sọ lọ́wọ́lọ́wọ́ fẹ́ palẹ̀mọ́ kó gbé mi ẹ kàn rántí àtúwò díẹ̀ bí òkòkòrò ẹ gbé fún bàbá yín àtàtẹnujẹ ní àgbà. má fẹ́ o. ṣé nǹkan tó ń sọ nítorí mo jẹ́ balógun wẹ́dà orígò lójú mi ṣé títún wá ń dùn mí ni pé kọ́ mọ́ fẹ́ o tó bá ti dó lọ fẹ́ tó bá dẹ̀ tún lówó àti gọ́ títí ọ̀fi tán bàbá jẹ gbà lọ́wọ́ ẹ̀ ọtí rárá rè jẹ́ bí ti yọ̀mí kọ́nu dá lóhùn. mo ní ó máa fẹ́ sọ. àlọ́ ti wọlé alága. ọlọ́wọ́ ẹ̀gọ́. bàbá. ìgbà yẹn kó wá gbowó ẹ̀. owó kínú. bọ́bá ti dọ̀lẹ́. olówó èkó ọ̀nàmọ́ni yóò gbà. ọ̀nàmọ́ni yóò gbà. ẹ kájọ máa lọ wọ. kọ́ lọ tiẹ̀ dùn. ṣé bí ọmọ ẹgbẹ́ mi ni ọmọ àdúgbò ni èmi lè ní iṣẹ́ àmọ́ àdúgbò. ìwọ bá ń ṣe campaign tiẹ̀ lọ kò lè tẹ̀lé ọ ẹ. mọ̀ ṣe lọ sọ́gbọ́. alárìjẹ ni wọn owó ọkọ ni ó gbà lọ́wọ́ rẹ kò lówó ọkọ bìtì lọ́hùn. èmi rò pé àwọn tó máa ń ṣèlú yẹn máa ń lówó lọ́wọ́ ni. òṣèlú wo ni
òṣèlú olè òṣèlú kówó jẹ òṣèlú kalokalo bí wọn bá jẹjà sí nǹkan kan sádùúgbò wọn wà mú kóstà ńlá wọn gbé síwájú lé wọn kọ́kọ́ sí wọn wà mọ́ òlùlù. ẹ̀wọ̀n mi kí lẹ wí. kóstà ńlá. póstà. tí ó gbé kóstà ńlá tí wọn kọ́kọ́ oríṣiríṣi sáà. póstà àbí billboard gbà mí wọ́n á ṣe bánà. bánà ṣé tí ń ya fíìmù. òtí o bánà ńlá wọn máa ń kọ̀ọ̀kan sáré báyìí ni. bánà Adégbìtẹ́ wọn wà gbé síwájú iwájú ilé. ṣé mo lè máa lọ sí. yẹ kó ṣe bẹ́ẹ̀. wọ́n ti lọ. àbúrò mi àkópọ̀ tó wò àbúrò mi ọlọ́ bàbá wa ló jọ báwa náà ṣe kó gàrúlú ńgbà ayé rẹ̀ tí bàbá náà sọ kọ́ báyìí ọlọ́gbọ́n jáde mi gbogbo wá sí. kí ló gbélé ìsìn kí ló gbélé ìtọ́tún yọnu sára mi fún báyìí sí. meeting ta ṣe the last time nípa global recession ó dẹ̀ ní láti cut salaries off. ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn. yóò ṣe wá yọnu sára mi nìkan ṣoṣo. Subomi kò ń ṣe owó ti ẹnìkan owó everybody ló ti yọ èmi ni mo prepare salaries ó dẹ̀ cut 10% of salary gbogbo yàn. àti tiẹ̀ náà. everybody. mo ṣáà ń la àgbọ̀n nǹkan tó ń ṣe yẹn owó tó lò ẹ ti ní plan lórí da ogbó ẹ̀rọ kan everything dey line sin. Subomi ó ti máa ń jowú jù. ń jẹ́ ń jowú jèrè owó tó lò ẹ ti gbé ègé lé bó ṣe máa ná ilé bá plans olú ẹ̀ jẹ́ báyìí sí. On the bench. Hey. Oh shit. Oh shit. And you know now. Dun 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 jazzy again. Now this goes out to my one and only sweet potato on the wall. My vow to you. Take my heart, take my love, take my body, come build my home. Stay with me, dear me. Cause you love me, I will be your scapegoat, honey. Cause you came through for me, you gave me breakthrough, baby. I will be your scapegoat, honey. Cause you came through for me, you gave me breakthrough, baby. Baby boo, I can see your eyes. Say you don't jump many fools for your life. They go come as lovers as them. I need to know. Nǹkan tó ń ṣe ò yé mi. Gbogbo bó ṣe ń bá ẹ ṣe lọ́fíìsì ọkọ̀ ṣáà ń ká gbọ́gbọ́ ni. O ò fi sọkàn wò sí i. Kí ló ṣe ẹ́? Ṣùgbọ́n ṣé ó dáa kó jẹ́ pé nǹkan tó wù èèyàn jù láyé yìí máa jẹ́ ìbànújẹ́ fẹ́yàn? Ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o. Ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Torí ń gbà míì téèyàn bá wọn bó ṣe lè handle situation ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Àdúrà tá a máa gbà ní pé nǹkan tó bá ń wà kọ́ ló má jẹ́ kó máa bà wá nú jẹ́. Nǹkan tí mo ti wá láti ayémọye ọdún yìí wá dé tán sìn àmọ́ àsìkò tó dé sí kò ń ṣàsìkò tó dáa rárá. Ṣé a sọ pé promotion tó gbà lọ́fíìsì sí nǹkan burúkú ni? So kí ni nǹkan tó wá ń ṣe ẹ́ gangan? Subomi mo ti lóyún. Olóyún. Fún ta ni? Ìwọ of course. That's right. Same reason pẹ̀lú ẹ̀ sẹ́yìn. That's good. Ẹlẹ́dàá mi máa sún
orí mi náà máa sùn kí ni mo ṣe mi ò gbúrò ọmọ mi láti ẹjọ́ Ọlọ́run mẹ́ni kú máa sànjọ mẹ́ nínú lọ. ìyá Ìkẹ́ orí ẹkú náà ló ṣì wà ẹ máa gbà mí ó ní láti fún ara ní ọ̀rẹ́ distress náà ó kàn ń kún bí òkú òun kúrò ń ga ọmọ mi àbí ìjẹ́ ibi ìjẹ́ ọ̀tútù àwòjẹ́ police station. a ti kẹ́ ìsọ̀gbọ̀n láwọn ọmọ ní ọ̀tútù yẹn pé kọ́ bá get contact address ẹ̀ ààrẹ ti gbọ́ ọkọ ṣó ò ní farabalẹ̀ ni èwo ló wá gbẹ̀mí ara ìgbóná báyìí nìsín. ẹ wo ẹ jẹ́ kí n gbẹ̀mí ara mi gbóná. màá gbẹ̀mí ara mi gbóná bàbá kẹ́ màá gbẹ̀mí ara mi gbóná ọmọ ìgbà tí mo ti wúrọ̀ ọmọ mi láti àbọ̀ ọmọ ni ọkùnrin tí mo tún máa ń pè tó máa ń gbé fóònù tó máa ń wá bí apẹyẹpẹyẹ ìyẹn ò wá mọ́ onímọ̀ gbẹ̀mí ara mi gbóná bí o ti ṣe kankan o tó o bá tètè bá mi wá ọmọ mi tó o bá mọ nǹkan tó máa ṣe sí máa tí tóbìnrin bọ̀ fún ẹ o. kí ló dé ẹ di omi ilé fàyàdà mọ́. ọmọ mi. my dear relax o understand pé o láti tara ṣé mo sọ pé Ọlọ́run yẹn àti gbọ̀n kankan ni àmọ́ ṣe múra ẹ̀ sì mo tún jáde lọ àwọn ògbésẹ̀ kan fẹ́ lọ gbé má fi àárín lọ́tí gbọ́ àmì ṣùgbọ́n àmì ọ̀rẹ́ yìí lọ́tí gbọ́ kàyà ẹ̀rín mi o. mi ò ní pẹ́ dé ṣùgbọ́n mi ò ní pẹ́ dé. Daddy, màá get contact ẹ̀ láìpẹ́ sá. wàá get contact ẹ̀. Bẹ́ẹ̀ni sá. ṣé mo ní òòrì bá sọ̀rọ̀ ni. Mi náà rí bá sọ̀rọ̀ àwọn mọ̀ pé chief wa ìyẹn ọ̀gá wa wọ́n á ní contact lọ́wọ́. Bẹ́ẹ̀ni. ìyẹn chief ẹ̀ ó ti dà èmi á rí chief fúnra mi gbà yẹn. no wọ́n sí ara mi sí wọ́n ti lọ sí Brazil ìyẹn gan ló yẹ kí èmi gan máa ti èrè kìíní yẹn get ìdánwò pé tó bá ṣe ń dé gbàrà màá get ẹ lọ́wọ́ wọn sá. Ṣubomi ọmọ ìlànà sọ ń pa èyí ojú kan ẹ̀pà ojú kan èrè ọmọ mi kú ó sòjọ ọmọ mi nù lọ wo àti wo àti chief ẹ bá mi wá ọmọ mi o ẹ bá mi wá kan o. Daddy ṣe rí ó ń ká mi náà lára ẹ mọ̀ pé Ìkẹ́ náà ìyàwó tèmi náà ni ó ṣe ń dùn yín ó ń dùn mí náà sá. bẹ́ẹ̀ ni sá. ó kún ẹnìkan ju ẹnìkan lọ. ẹ jòrògbó. rárá sá. ẹ jẹ nǹkan obì ńkọ́ ẹ mọ̀ mu sìgá o. ẹ má ṣe yọnu. lálẹ́ fi sin wọn lálejò káńtà ńkọ́. mo wà ókè sá. láìpẹ́ Ṣẹ́gun òkú. ó ti wà ókè kó ó ti wà ókè ẹ má ṣe yọnu. ẹ pẹ̀lẹ́ rọra ẹ kú ìjókòó. ẹ̀gbọ́n mi ẹ má yẹ kí n gbà yín lákòókò mo fẹ́ wá introduce Bọ́lá yìí tó sìn yín ni. ṣèbọ̀rẹ̀ ìyàwó rẹ̀ mọ̀ mọ́ dáadáa. ṣe rí ó dà pé nǹkan ti yàtọ̀ ń sìn torí ẹran ti wọnú egun egun ti wọnú ẹran. Subomi ọmọ mi ké sọ ẹ̀gán sọ̀rọ̀ fún mi ẹni ké èmi ò tá ń pòwe lójú mi sọ ọmọ pé tọ́mọ rí alápàtà tó dáa gan tẹ́gun bá wọnú ẹran tẹ́ran náà wọnú egun yóò yanjú rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni ìyẹn ògàn ni ẹ̀ ń pè ní alápàtà. ẹ má bínú kan tí mò ń gbìyànjú láti sọ ni wípé Bọ́lá yìí tó ti ní oyún fún mi. so a lè ti lọ ṣe gbogbo tó yẹ ká ṣe so mo á rí yín fún kẹlẹ tẹ̀lé mi lọ introduction kí gbogbo ẹ lè lọ ní létòlétò. ta ló lóyún. Bọ́lá ti tó ni. ọmọ mi mi ò lóró díẹ̀ mi sọ̀tà ẹ̀ ọ̀rẹ́ mi ni ọ́ ọ̀dá wájú ọ̀dá lẹ́yìn òṣìṣẹ́ rí o àmọ́ lórí burúkú ọmọ látàbí ni o kí serúwà tó yẹ kó wù ni o kí lè tiẹ̀ kán apaná kan múná lọ kó o díjú mọ́rí kó o díjú má gbárí sóhun eléyìí ó yẹ kó yàgò fún ló dé Subomi ọ̀rẹ́ ìyàwó ẹ̀
ló wá wọ̀ mọ̀mọ́ tẹ́ o wù mí Subomi ìyàwó tí mi ò lọ́wọ́ sí ọ̀fẹ́ bímọ tí mi ò ní bọ́ ṣe kọ́mẹ̀ tí mi ò ní wá patí kí ṣe ti kú kì í ṣe tarun n ò ní débẹ̀ ni àbí mo bá jọ́ máa lè tí kì í ṣe bàbá mi ló bí mi single asabidi. olówó Èkó. olówó Èkó. èmi lè pè é. Subomi Subomi ẹ pẹ̀lẹ́ o olówó Èkó ojú ọlọ́ọ̀jẹ̀ ẹ̀gbẹ̀rẹ̀ mi mọ́ kí ló dé wọ́n gbọ́dọ̀ ojú ẹ̀ bọ́lẹ̀. lábójú mi ìbọn sọ pé tí a yàtọ̀ everyday academy. fáàrí pọ̀ apá fáàrí bàbá mi mo jó ẹsẹ̀ fáàrí bàbá mi mo jó ayaga ugu. mo wá rí ẹ̀gbọ́n mi fún introduction mi àti Bọ́lájí tó ní òun náà lẹ́dí yẹn àdẹ̀wọ̀n mi kẹ́yìn náà wà mẹ́kẹ̀tẹ̀ wọ́n wá. Bọ́lájí tó mo gbórúkọ yẹn rí o Bọ́lájí tó. tí mo sọ fún lọ́jọ́ yẹn pé ọ̀rẹ́ Ìkẹ́. tí mo ní táwọn sọ̀rọ̀ orin ìwọ rẹ̀ kí ni o ṣe o Jésù a ò máa yíyan o ṣe o Jésù Ọlọ́run ayọ̀ wa ó ti lóyún ọkùnrin mẹ́jọ ẹ̀yẹ ni ó ti lóyún oníṣòro burúkú bó bá ti ń fẹsẹ̀ ọ̀tún kúlẹ̀ àmọ́ fi ètò ti dìde ni ọkọ̀ ẹ̀ ròyìn ẹ̀ ó ròyìn bí pọ́kẹ́ẹ̀tì ẹ̀ ṣe rí má ṣòro ìfẹ́ tí ò ní mọ̀ o tó bá ṣòro ìfẹ́ tó ṣe dáadáa fún ẹ ò ṣe dáa o tó bá wá ṣòro ìfẹ́ tí ò ṣe dáadáa fún ẹ tó bá gbà ẹnìyẹn jọ òun ni o wà á ṣoríire máa wá mi wẹ́ẹ̀dì ẹ̀ lágbára lọ gba nọ́mbà mi lọ́wọ́ pé ó ètò bàbá mi fún èèyàn ni mo láìkí ẹ. ẹ gbà sá ẹ má bínú pé ó kéré owó àdúrà ni. owó àdúrà ni. bẹ́ẹ̀ni sá. àkọ́mẹ́wàá àbúrò nìkẹ́. mo dúró tì tẹ́lẹ̀ máa lọ o ṣe o ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé a máa wẹṣẹ fún ọ kó tó bí first born ni tá a wẹṣẹ tá a sí gbẹ́rẹ́ ìwọ kan kú ọdẹ lóyún ẹ ṣoríire owó 2000 owó ní tán lọ́wọ́ ẹ ìtàn nídìí àkèrè. má pè mí fóònù mi ti sọnù má pè mí rárá o. ọmọ yìí làwọn o. kí n bá ra àmàlà mẹ́rin ó jẹ́ 50-50 náírà mẹ́rin jẹ́ 200 naira tomato gòfè wọn ní 250 ti mara méjì ó jẹ́ 500 plus 200 yẹn jẹ́ 700 ọmọ tàtà wọn pé bàbá o ẹnàrẹ́bù mi ò kú ṣiṣẹ́ fún wọn náà wó fà ní ẹnàrẹ́bù wọ́n fọ́n 300 màá wá mú 1000 tó kú yìí màá fi sí àpò lọ sí world meeting rọ̀lẹ́ àìrẹ́ntà lè fún lówó ẹ jọ olówó Èkó ó ní wọ́n ń ta àmàlà kan tó dáa ládùúgbò yìí. wọ́n ti dé kọ̀tà máa capsule ọ̀jọ̀ dúró. níbo la ti wá lè rí àmàlà tó dára gan báyìí. ọ̀nà àmàlà tó dáa jìn. kò sí nǹkan kan. àbúté àbádọ́jọ́ ta. ọjọ́ ta. ẹbẹ̀ làmàlà tó dá wá ewédú àti gbẹ̀gìrì bó sì jẹ́ fẹ̀lẹ́gùsí náà wà lọ́tọ̀. kí n ti Ìkòròdú lọ jẹ àmàlà lọ́jọ́ ta. kí ló burú kí ni mi sèyàn. nígbà tí a bá lọ ra ìlú bọ̀lá gúgù tó lọ sọ́wọ́sá dé Ọ̀yọ́. kan náà ni ó dá ọjọ́ ta oúnjẹ tó dáa gan ni wọ́n wà lọ Ìbàdàn. mi ò mọ bẹ́ẹ̀. ọ̀dà wọn mọ̀ débẹ̀ ṣé kí mo ṣe. tó bá mú dọ́jọ́ ta yẹn tẹ́mi bá ń jẹ́ àmàlà kí ni wàá máa ṣe. àwọn ni ọ̀bá rẹ̀ ṣe mí àjọ jẹ́ ni. màdé sanwó. yes. inú owó iná. bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ yẹ ńgbà tó ní ṣaláìdá ọwọ́ àwálé mi èèyàn sì mú ọ lówó ọwọ́ àdá lọ jẹun sọ́jà náà ní Ọlọ́run. abọ́lówó rò kúmọ́kúmọ́. mo jẹ́ lásán ni. jẹ́ àpèṣe báyìí nígbà tí máa lọ sọ́jọ́ ta ló máa jàmàlà kiri jẹ́ àkópin sí méjì kí wọ́n mú kan kébì náà mú kan ọ̀bẹ náà lọ́wọ́ kúkú gbà wá. olówó Èkó ìkan tuntun ìkan dọ̀tí. tó dọ̀tí òun fún ẹni tí ọba jẹ́ ẹni tí ò pé irú àwa báyìí tuntun lọ́dà torí ẹni tuntun ni wá. ẹ má gbowó ìlọ mi kọ́ lọ́ọ́ bá yé ẹ̀jẹ̀ o ẹ má gbowó ìlọ mi kí mọ́tò pa lọ́tún lá o ẹ lọ́ọ́ bá sàdé olówó Èkó. ṣé bí pé lásán lọ sẹ́ èmi tí ń gbowó tí ń tọ̀ sí kí ló burú mẹ́. ojú ẹ̀ o torí ibò kó wá gbé ìbàjẹ́ pé wọ́n fọwọ́ sọmọ yẹn tó ń fẹ́ mi 2000 5000 wá fún ẹ torí ibò kó wọ́n yàgbà kò jẹ́. ó ní wọlé gbogbo gbà tó bá gbé àgbédànù ó ní gbé lágbèyè olórí burúkú ìgbà kan ṣẹlọ tọlọ àbí sámọn àdúgbò wa tọfẹ sí ó ní wọlé mọjọ bẹ́ẹ̀ tẹsẹ̀ bọ jájọ kẹsẹ̀ sí ká òbóyá wọlé lórí tuntun ọṣà kí la pera lọ́rẹ̀ fún lọ́jọ́ ta kádébẹ̀ kọ́ gbàmàlà kémi náà gbà tèmi
ká sì jẹun ọwọ́ asán nìkan bàbàrà òun fowó gbóòórùn mú mi ọlọ́run ò fowó fúláṣì rẹ̀ báyìí lọ́lọ́run ò fowó fúláṣì ẹ̀ lásán olórí burúkú. Dàbíọ́kà ojú òròdé. Kò pẹ́ náà tí mo dé sà. Ọ̀gá o. Hi sir. Hi. Mo ti wò inú ilé ọ̀sán pa abẹ́ gímbí lẹ̀ wá sà. Abẹ́ gímbí mo wá gbatẹ́gùn ni orunú ilé ń pọ̀ ni nígbà tá àwọn lẹ́fà wọn ò fún wa ná lọ́sàn-án lóru kò sí nẹ́tàrí lò bẹ́ẹ̀ ṣe lọ́sàn-án sí ẹ̀ẹ́tàn generation lálẹ́ náà ẹ̀ẹ́tàn generation ní ọ̀sán náà ẹ̀ẹ́tàn generation èyí epo rè kò séra wàhálà rà tìrẹ̀pọ̀ ọlọ́run tẹ̀ tí wàá bá wa ṣẹlẹ̀ kò tí a ní sìn wọ́n ní àwọn ọ̀sẹ̀ iná ti Èkó iye Fáṣọlá àti Tinubu tí ń jẹ́ Jagaban wọ́n ṣe discussion pé torí Èkó wa láìpẹ́ yìí yóò di legacy láìpẹ́ legacy lèkó yìí ọ̀jẹ̀ tí ó jò lórí Èkó so gbogbo ẹ̀ tẹ́ ń bẹ́ ń jọ́njọ́m Amẹ́ríkà gbogbo rẹ̀ káàkiri gbogbo ìlú èbó bí àwọn lọ́ọ̀yà Daniel ìhun gbogbo wọn náà ni ó wálé tí wọ́n wà sẹ́kọ̀ọ́ tí wọ́n wà establishment wọn ní Nàmbí Èkó ni wọ́n gbọ́dọ̀ wà Èkó ní káyọ̀dé ṣe o ẹ mọ̀ dé bò mí o kò sí ìlú tádà bí Èkó. Ok sir, ṣé ẹ mọ ẹni tó dúró yìí sir? Mo rí kí ṣe yé bò ní. Rántí ojú wọn ni. mi yẹn wò kójú rẹ family kan mọ́ mi ọ̀mọ́. Gbà tí bọ̀dà Subomi tán ṣe wedding àwọn ní best man wọn náà. Àwọn dẹ̀lẹ̀ gbọ́n ọ̀rẹ́ ẹni tí bọ̀dà Subomi fẹ́. Láti bẹ̀rẹ̀ ayé wọn Amẹ́ríkà ló ń gbé o. So nígbà tí mo travel lọ sí Amẹ́ríkà èmi àti wọn á pàdé wọ́n dẹ̀ ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fún mi pátápátá ìdí ẹ̀ la fi wá rí yín sìn ẹgbọ́n ṣó right kí bọ̀dà Subomi kọ́ máa fẹ́ ọ̀rẹ́ ìyàwó wọn tó tún wá jí àbúrò sẹ́ni tó dúró yìí. Ọba mọ̀lẹ́bí jẹ́ nù mọ̀lẹ́bí ti bàjẹ́ nù. Ẹ̀yin náà ti rí bẹ́ẹ̀. bó láti wá fẹ́ sí. but dáre ṣé ó polite ṣẹ́rí Bọ́lá ti tó blọ́sítà mi ni and Subomi friend mi ni bó ṣọ́ polite kí àbúrò mi lóyún fọ́ọ̀rẹ́ mi and ọ̀rẹ́ mi ò lọ́bẹ̀ẹ́ mú mọ̀ ó fọ́ sàrẹ̀ sọ́rọ̀ mi lọ́rùn ni mẹ́rin. Now for me now I've gunned them down. Yeah really I've gunned them down. Gọ́ọ̀mù wọn bọ́dà gọ́ọ̀mù wọn àìmọye gọ́ọ̀mù tá à ń rí Nàìjíríà. Daddy mọ̀ ní nǹkan tó sọ yẹn wọ́n lé àwọn máa pa àwọn I've gunned them down. Kí ló dé? Ìbọn ọjọ́ àwọn Amẹ́ríkà lójú tó bá já àwọn ọgbọ́n yẹn tẹ́ jókòó wọ́n lè gbébọn wá káyín mọ́lẹ̀. Èmi ló pe sọ̀rọ̀ lórí àwọn tí ń ṣe sinimá ó ti gapa ó ti dúró. The only thing náà ní kẹ́ tètè wá solution sí. Kí n ti ayọ́ ayákìlá. So kẹ́ mọ̀ nǹkan tẹ́ ya máa sọ. Kí ló fẹ́ pa wọ́n fún? ń gbọ́ kí ló dé? Èyí tí ó fi pa wọ́n hùn tí ó fi ló kó èèyàn lọ́rùn kí wọ́n yọ oyún wọn. àná dáadé ẹ gbọ́rọ̀ mi ṣẹ́rí nípa kí wọ́n yọyún yẹn ṣẹ́rí ìlú yóò gbà láyè kí wọ́n yọyún and secondly ẹ̀sìn ò gbà láyè ká yọyún and ká tó wà wò ó ṣẹ́rí àwọn tó wá lóyún papọ̀ àǹsìn kò dá kó máa ṣẹ́yún kò dá rárá. nínú pípa èèyàn àti ká ṣẹ́yún èwo ló burú jù gum down kí ló fẹ́ gọ́ọ̀mù sálẹ̀ gọ́ọ̀mù wọ ni alápàtà ni ọ ni. tèmi ni pé kí n dájọ́ mi kí n gán wọn down man. You gum is a discipline. Yeah, really, I've got them down, man. You cannot come in there. Yeah, simple. What? Why? Why I said? Daddy. Why I said? Ẹ jókòó. Listen to me, Daddy. Ngbà mi wọ́n ẹ̀dì ti wèrè mi ni o. Daddy ẹ jókòó. Ẹ jọ sá ẹ jókòó. Kí ni ọ? Kí lọ jámọ́? O fẹ́ pààyàn àníkàn yanyan òní rárá. Wọ́n ní àfikọ́ pa wọn. Sálápàtà ni. Abatí ọ̀lọ́ ti ṣiṣẹ́ ni. O ti yóò sì jẹ́ káta sápá lórí. Ẹ pẹ̀lẹ́ ṣé kí n sọ di oúnjẹ ló ti bá mi. Ṣé kí n bá ń jà ni? Báyìí ká o jẹrẹ. Ẹ pẹ̀lẹ́ dájú. Ẹ pẹ̀lẹ́ a sì ní ìdìyín sá. Ẹ pẹ̀lẹ́ sá. Ẹ pẹ̀lẹ́ sá. Ṣé wà òkè? Ẹ pẹ̀lẹ́ ṣé wà òkè? Òkè sá. Ẹ pẹ̀lẹ́. Mo jẹ́ wọn mọ́ nu. Ọ̀dà bẹ̀ ń pọ̀ bá sọ̀rọ̀. Èyí oyún kò ṣeé ṣẹ́. Èyí gọ́mùdà náà kò ṣeé ṣe nílẹ̀ yìí. Ìjọba lẹ̀ yóò fàyè gbà. Kí la wá fẹ́ ṣe báyìí? Brother, we'll discuss about that later. Daddy, Maria to Maria, you say. Ẹ ṣe gan ni sir. Ẹ wá jẹun. Oh no. But daddy, tó ń bá yọ oyún yẹn, I've got them down. Máa pa wọ́n, máa pa everybody. I've got them down, man. Ọ̀ya wèrè wọ́n pa wọ́n náà. Kí la bẹ ọ̀tọ̀ gbọ̀ wọ́n pa ọ́. Ìjọba wèrè ọ̀nà pé ìjọba ẹ̀yẹ ní Nàìjíríà. Ṣèbí ìlú Amẹ́ríkà kìnìkan gọ́m yìí náà. Bẹ́ẹ̀ gọ́m ẹnìkan wọ́n kẹ̀yìn rẹ̀ ságbà ni. Lórí burúkú. Ó sì rà kàkàkà. Oníwọ̀n ní ká má sẹ́yìn. Ṣé new boyfriend ẹni yẹn ni? New boyfriend mi bíi ti báwo?
Colleague mi níbi iṣẹ́ ni. Colleague colleague èèyàn níbi iṣẹ́ náà lè jẹ́ olólùfẹ́ ni. Ṣebí tí wọ́n bá lé ní níbì kan náà lèèyàn ń darí sí. Actually, Ṣorí Ṣùbọ́mi, ọkọ best friend mi ni. Best friend ẹ. So, èmi ò kì í ṣe best friend ẹ mọ́ àbí? Ẹ gbà mí. Ojo wu. Wọ́n já máa lọ jàre. Hello. Ẹ̀gbọ́n mi. Bó ni? Sálàbẹ̀. Àdúgbò fọlọ́. Sọ́wọ́ wa. Ìdúkọ̀. Ẹ̀gbọ́n mi àmàrí yín. Mo kàn jáde náà pé kí n stroke jáde. Mo ń stroke jáde. Ọlọ́run jẹ́ kẹ́ ríro ẹ̀. Ọlọ́run jẹ́ rí. N ó stroke títí láti bẹ̀rẹ̀ ayé mi títí dópin ayé mi ni. 100 mo fẹ́ lò, 200 mo fẹ́ lò láyò. Kí mọ́ stroke, kí mọ́ kọ́mọ́ ọ̀sáàmọ̀. Tó bá yẹ pé fẹ́ máa stroke ni, ìpè kọ́ ẹ̀ ní di 70, ẹ̀ ní di 80, débi tẹ́ máa di 90, débi tẹ́ máa 100. Kí ló dé? Rọ́pá lọ́sẹ̀ lẹ́bí ṣe yẹn stroke. Ọlọ́run ní jẹ́ rí. Owó ẹ̀dẹ̀ sọ́kọ̀ ẹ̀fẹ́ stroke ń sìn. Àwọn tá mi ò stroke o. Stroll náà máa pè stroll. Ìwọ pẹ̀lú sẹ́pà kọ́lọ́mọdé ò fi sẹ́pàrà rẹ̀. Ìwé nísìnyí rárá ni. Ìfira ẹ̀ lọ́kànbalẹ̀ àti sátidé o àti sànńdé o mọ́ndé títí lọ́jọ́ Jímọ̀ kò sí yàtọ̀ o ní sànńdé nú ọ̀rọ̀ rẹ. Ẹ wọ Ọlọ́run fún wa ní sinmi jẹrẹ ẹ̀gbọ́n mi. Ọlọ́run fún gbogbo àǹsinmi àdúrà ńlá àmọ̀yẹ̀kọ́ mọ́ ọ̀sinmi so yọ ọ̀sọ́ miss ọ̀sọ́dilé ọ̀sọ́lé ọ̀sọ́dọ̀ miss àwa àmọ̀yàtọ̀ miss àti lẹ́nu gbogbo rẹ̀ ọ̀sàkó gbogbo rẹ̀ jọ́sà sórí rẹ̀ gbóná lóru ni. Kílẹ̀ pọ̀ ń sìn. Ọ̀ miss. Ẹ̀gbọ́n mi kò kí n ṣe ọ́ miss. Office OFFICE office. Kí ni ìtumọ̀ yìí? Ilé iṣẹ́. Ẹ̀sẹ̀ mi ò gbédè ni àbí kí ni ìtumọ̀ ìtàn sọ? Nǹkan tó máa ń sọ̀rọ̀ lọ́rọ̀ yẹn. Tí n bá bá yín sọ̀rọ̀ kan ìgbà inú abẹ̀rẹ̀ sí máa sọ tán pé yẹn owó tó yẹ kẹ́yìn fi lọ sílé ìwé èmi náà fi rán ogun kan bẹ́ẹ̀ yẹn mi ò ń láì kí máa sáré pé fẹ́ máa correct yín. Ṣé mo parọ́ mọ́ ọ ni? Ìwé tó yẹ kí n kà òun lọ kà òun náà ní Fásọlá kà èyí tó jẹ́gbọ̀n yín gan Tinubu òun lòun náà kà. So ká fi ń lè kẹ́ máa sọkúsọ káàkiri ìgboro. Kí ni ó lanú àwọn ìbò mi? Tí mo bá bẹ̀rẹ̀ sí ní spoke àwọn English ètò ẹ̀kọ́ ò faramọ́ ò ní faramọ́ kí ni panakula ọ̀rọ̀ rẹ gan. Okay. Ẹ yọ ògójú yín. Kí ni ó lanú gòjú mi? Inú ilé lẹ wà yẹ síta gbangba. Kí ni inú ilé kí ni ta? Sunshade náà pé. Kí ni tó mọ yìí? Téèyàn bá rìn inú oòrùn ló máa lò. Síbi inú oòrùn mo gbà wọ bí gbogbo fèrèsé rẹ náà ni oòrùn náà ni tún wọlé. Oòrùn wo ló wọlé ń bì? Ṣé oòrùn tó ń wọlé ìgbà yóò ti tàtí tí ń bọ̀ ni? Okay. Yeah, ṣẹṣẹ wa okay ṣá. Mo wà. Olórí burúkú ò ní dáná tí ń yá wa lọ fún báyìí. Kílẹ̀ mi. Ta ni dáná? Báwo lè ṣe báyìí? Olórí burúkú kan kúrò sóúnjẹ náà. Bọ́lájí tó ló ń bá mi sóúnjẹ pé kí wọ́n máa lóúnjẹ ní ìta mọ́. Ṣé Bọ́lájí tó yá lẹ́sà? Bọ́lájí tó yá lẹ́sà. Àwọn tí ń ṣe irun. Kì í ṣe hairdresser. Hairdresser. Àwọn tó máa ń ṣe irun. Hairdresser. Àwọn tí ń ṣe irun. Hairdresser. Kò sọ̀rọ̀ kan tí mo lè sọ láyé àbí kí n sọ English yàtọ̀ sí English ọ̀ fi túmọ̀ sí sáà. Tó bá lè jù ṣé kí n mọ̀ sí èbó mọ́ ni? Akíní ni ọ̀la inú rẹ̀ ò tiẹ̀ dùn ọ̀lẹ́gbọ̀n tó ń stroke English káàkiri. Kí ni vernacular bẹ̀? Tell me what is the vernacular? Ti gbọ́ arábìnrin. So Bọ́lá ti tó àjọ ṣiṣẹ́ ní iṣẹ́ kan náà. Kí ló ń wá sí ibi ṣé bọ́ọ̀rẹ́ ìyàwó rẹ̀ ni. Àlókùn pé kí wọ́n máa lọ dá kàjẹ́ǹtà ló ṣe ń bá mi sóúnjẹ mi. Wọ́n tún láìsí. All lies. Ẹ ra sa. Ẹ kú jókòó. Ẹ̀kẹ̀lẹ̀ madam. Ẹ̀kẹ̀lẹ̀ ìyá mi. Ṣùbọ́mi, mo ní kí n wá sọ fún ẹ pé oúnjẹ ti ready. Bóyá kí n bá yín serve. Okay, bá a serve. Okay. Ẹ kú jókòó. Yes, ẹ̀kẹ̀lẹ̀ ma.
ẹ wá ẹ̀gbọ́n mi ẹ wá ọmọdé lọ. mo lọ jẹun nù. ẹ jókòó. ṣe rí ó sì máa sáàbù oúnjẹ tó bá sáàbù tán la máa lọ jẹ. àkó ni àtúnlọ máa 12 lọ jẹun àṣẹtún apádà rí sóúnjẹ òun gan ní ti digester or rubbish láàrin inú wa. ó tún ní láàánú kí ni ó tún ṣe ní láàánú. It's okay. Náà ṣe rí ẹgbọ́ tèmi ká ní pé mi ò ní dining ní bíbá ìsìn la lè gbé oúnjẹ síbí ká máa jẹ nígbà dining ti wà ń bẹ̀ yẹn kò bójú mu kò tọ́ kí wọ́n máa gbóúnjẹ sí living room kò máa jókòó tí kò máa jẹ ìjẹkújẹ nìyẹn nǹkan burúkú ni. gbogbo cultural center wa lè ti sọnù dànù. èwo nú ẹ ti Ìbàdàn àbí tẹ̀gbà. tó Ògbómọ̀ṣọ́ ni a ní gbogbo cultural center Yorùbá àwa gbogbo àṣà wa Yorùbá bíi ká jẹ ọjẹ sàrà ọmọdé rí tí wọn ní ẹ̀yin ọmọ kéékèèké ẹ wá jẹ sàrà ẹ̀yin ọmọ kéékèèké ẹ wá jẹ sàrà tá a ti péjọ bìbà síbẹ̀ tá a sì jẹ tó ládùn tó lóye tá a gbádùn ẹ ìròyìn tẹ́sẹ̀ máa lọ ọmọ 12 lọ ọmọ 11 tójó ti digester lára yín dànù. ṣẹ́rí ẹ̀ ń jẹ́ kí n máa ní rethink pé bóyá oògùn lè lò fáwọn ọ̀rẹ́ yín tó sọ yín ní olówó òlu kò yé mi ṣé ẹ ti bá wọn sọ pé nǹkan aṣọ gbàlẹ̀ yẹn máa ń dá fún gbà ni ká máa jẹ sàárà ṣe ìjẹ́ bí kòkó sí ká máa jókòó ká máa jẹ sàárà ẹ̀jẹ̀ bí kòkó ni. sásọ wèrè tọwọ ó fún mọ lọ́rùn tọwọ ó fẹ́ fi kọ̀ǹpìlìtì aṣọ tí mo wọ̀ tí mo tún lo góòlù sí. Subomi. Sir. Subomi. Sir. How many times since I call you? O tó ní ọ̀la ni. ẹ má sọ̀rọ̀ yín lọ ẹ má sọ̀rọ̀ yín lọ. ọmọ òun bóòlù sí jẹ́. kò sí nǹkan láàrin èmi àti ẹ ó kò wá ràn mí lọ́wọ́ àti máa sóúnjẹ fún mi ni. kò sí nǹkan láàrin mo mọ ọmọdé ẹ̀rọ ẹ má gbìyànjú wa ẹ má gbìyànjú èmi ò lè mú wà tí yín ṣe ọgbọ́n náà ń ṣì wà nílẹ̀ ìtẹ̀bí fóbìnrin mẹ́rin lóyún pọ̀ lọ́dọ̀ pọ̀. èmi ò lè mú wà ọmọ ọmọdé mi lè mú wà. ọtí mọ mi. irọ́ mi lè ṣe yẹn mi lè ṣe yẹn. gbogbo ọmọ ìlú ẹ̀ kò ṣe bí ìlú ọdún ọ̀dẹ́ obìnrin mẹ́rin lẹ́ẹ̀kan náà. Yes, come in. Ọkọ mi. Pẹ̀lẹ́, ṣe dáadáa ni. Ilé ńkọ́. Ẹ báwo lẹ ṣe wá ṣe bẹ́yìn? Èmi lè tètè mọ̀ pé ẹ̀yin náà ò get in touch pẹ̀lú ẹ̀. Èmi rò pé ẹ̀yin rí bá sọ̀rọ̀ ni. Àgbà tí mo pè yín sì tẹ́ ní ẹ̀yin náà gbúrò lóye kí n máa sáré bọ̀ pé báwo ṣe wá rí bẹ́yẹn. Àwa náà gbúrò ẹ̀ rárá. Àwa tí ẹ rò pé ń pè wọ́ tó jókòó ẹ̀ làwọn ò ṣe bọ́dà ara wa ń bíbá ẹ̀. Ṣùgbọ́n gbà tí wọn náà tó wá ní òpè ẹ̀ ìyẹn ti wá dájàyà sí wa lára láṣẹ ní kò yọjú sí wa. Ìgbà tí máa bá sọ̀rọ̀ last bíi 4 days ago ni ó dẹ̀ sọ fún mi pé òun lọ sí Spain fún another operation àdẹ̀sọ̀rin àgbà àmúṣàdúrà fún aṣẹ́ gbogbo ẹ̀. Mo dẹ́wọ́ pé ọjọ́ kẹta eléyìí sí àbọ̀jọ́ kẹrin eléyìí sí mò ń pe nọ́mbà ẹ̀ kò lọ ẹni tó tún wà pẹ̀lú ẹ̀ àtúnpè yẹn náà kò lọ ṣé mo yẹ kó yẹn tiẹ̀ pè báwọn ti dé Spain o báyìí ni o báyìí ni o. O ò dẹ̀ ní contact ẹ̀ ní Spain. Mi ò ní. Kí la wá fẹ́ ṣe sí báyìí? A lè máa wòran báyìí à ń láti jókòó báyìí jọ torí Ọlọ́run ṣàánú mi. Mọ́mì bóyá kí mi lọ rí chief àlejò rẹ̀ káwọn tiẹ̀ ní contact hospital lọ ní Spain à lè mọ bá ṣe máa wá sí mbẹ̀ yẹn pé bá wà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ ṣe ń lọ. ṣe gbọ́ ma please let me put you get it fast please. tí o bá pè wá àwa lè pè é. ok ṣe ọ̀rọ̀ ṣe mo dúró máa lọ jẹ́ kí n fún ẹ ní àwọn àyè má bọ̀ omi ń kọ́ má bọ̀ náà ìyá o ṣe máa dì à kí lé o. eré gbogbo dẹ̀ dọ̀la ni. ẹ padà àwọn lè ní. no ó dọ̀la. ǹjẹ́ mo pé ẹ ti fẹ́ máa lọ bẹ́ẹ̀ yẹn. ṣé o sì. ó ní ọkàn ní fẹ́ bèèrè lọ́wọ́ ní sà. kí ló dé. ọ̀rọ̀ nípa Ike ni sà. kí ló ṣe. àtìgbà tí mo bẹ̀ lọ sí inú hospital yẹn ní Spain mi ò bá a sọ̀rọ̀ rárá mọ́ mo pe àwọn nọ́mbà máa ń pè é tẹ́lẹ̀ kò lọ ẹ tó lè kó wà pẹ̀lú ẹ̀ náà pé àgbọ̀n kan nílé ẹ̀ kí n wà worried pé bóyá tí n bá bí yín bóyá lè ní contact ní hospital yẹn so a lè bá a sọ̀rọ̀ àti mọ bóyá kí ló ń ṣẹlẹ̀. ọ̀rọ̀ yé mi kí n lè máa rí òun lóòrèkóòrè kí n sọ ibi tí mo lọ gbé pamọ́ sí àbí. ó ti o.
kí ló dé tẹ́yìn èèyàn ṣe ya àfibí sólóore báyìí náà gbọ́nà ṣé ẹ. fi mí làbú o orí gbẹlẹ́kẹ̀ ó funfun nẹ́nẹ́ ẹlẹ́dàá mi má ṣàìgbé mi o kórí mi má gbà bọ́dé ojú ọ̀rẹ́ òun a ò dọ́ta mọ̀ ṣùgbọ́n bẹ́lẹ́dùn àbá ti ń kó níyọ àbùṣebùṣe mo rí tó ẹ̀rọ ayé bá mi o ẹni yẹ kó fẹ́ ní lójú fàtàsí ìwà ẹ̀dá ayé burú jáì kọ́wọ́ ayé máa tẹ̀ mí kí ilé mi má ṣe dàrú mo bẹ̀ ọba tó láyé ọ̀dà kò rẹ̀ bò mí ìwọ ni mo ní. fi mí làbú o orí gbẹlẹ́kẹ̀ ó funfun nẹ́nẹ́ ẹlẹ́dàá mi má ṣàìgbé mi o orí mi má gbà bọ́dé ojú ọ̀rẹ́ òun a ò dọ́ta mọ̀ ṣùgbọ́n bẹ́lẹ́dùn àbá ti ń kó níyọ àbùṣebùṣe. Darling, ṣùgbọ́n kí mo dẹ̀ rò pé tí ò bá kí n ṣe crisis tán ní níjọ́sìn ni ibẹ̀ ni mi ò bá prefer ká ṣe honeymoon wa. But as it is, a lè lo Port Harcourt náà, it's okay. Why Port Harcourt? Yeah, because àwọn ọ̀rẹ́ mi ibẹ̀ náà pọ̀ sí. Sorry my dear, honeymoon ò sí fún àwọn ọ̀rẹ́. Ọkọ àti ìyàwó ni honeymoon wà fún. So, àwọn lọ síbi táwọn ọ̀rẹ́ pọ̀ sí o. Hello. Are you jealous? Yeah, jealous or factual. Now, take me suggest jealous Calabar. Why Calabar? Actually, Calabar is one of the cities to be ó dájú Nigeria leni. Moreover, has an opportunity and let's go see Tinapa. Tinapa. Koburu, Emma worry. Lagos Victoria Mega City Fed. Gbaile maamu. Ngba gbogbo abangbe lórí omi. Ó tó dé ni o. Mo reason sorry. Ohun tó máa ṣẹlẹ̀ rí. Jẹ́ ká kú ní sùúrù. The Lagos Mega City ká tó wed. Ṣé bá dé ṣe wedding wa lórí omi ni? O funny gosha. Mo rò pé serious. Okay. If that be the case, I have an idea. Check and suggest. Okay. Jẹ́ ká kúkú lọ few days l'Abẹ́òkúta ká dé lọ sí Calabar. Okay, a jẹ́ pé a ṣe 1 week ní Ẹ̀gbá, a ṣe 1 week ní Calabar. Balance. Balance. Ìjọ̀gbọ́n mo gbà ló ní kí jẹ́ ká dúró ká eré ká tó ṣe ready. Ìwọ kọ́ ló ṣe jẹ́ ti mega city. Ẹ mọ̀ pàtàkì tó parí big project mà nìyẹn. Tí lọ lé ni. Mi ò tí lọ lé, mi ò tí parí iṣẹ́ tí mo ń ṣe. Ọlọ́run ṣe ń gbà. Owó gbà síbẹ̀. Ní wait now, Bọ́lá ti tó ti jáde. Èyí ọ̀rọ̀ kan mà ní ọ̀rọ̀ àti Bọ́lá yìí ẹ́. Ṣé ojú ọ̀rọ̀ amadóde ni ọ̀rọ̀ ń yọ̀ rẹ̀? Máa bù ú. Kò ní pẹ́ jáde. Kí ló ń gan ṣe lọ́wọ́ báyìí?
ọkọ àti ìyàwó ẹ ti lọ ẹ ṣáà má ti jà mí lẹ. àìjẹ́ ẹlẹ́jà lọ. gbogbo ẹnu ẹ̀yìn ẹ lọ́rùn tó ń bẹ. ẹ̀pà tí mo rà ní lọ́ọ̀nù ló ń bẹ. ọ̀rẹ́ mi bó bá ṣe máa ṣe ló ṣe máa ṣe o ìwọ ló máa wà in charge of everything on that day. o ṣáà ní géèmù sí mẹ́fà lọ́jọ́ yẹn ṣá èmi yìí nìkan ni chief bridesmaid ẹ̀ èmi ni máa tún wà in charge gbogbo event lọ́jọ́ yẹn èmi náà ní RSVP èmi náà tún ni máa ń ṣàgbogbo àwọn ará ọ́fíìsì lọ́jọ́ yẹn àbí wàhálà best friend sí celebrant lọ́jọ́ nǹkan ẹ̀yẹ nìyẹn o. tó bá ti mọ̀ bẹ́ẹ̀. ọ̀nà àkókò kọ́ mi mọ̀ ṣe ṣá. jọ sọ bá mi gbé bàgẹ́ ẹgbẹ́ yìí. song. kí ló ń jẹ́ bẹ́ẹ̀ o. mo ní thank you very much. ìdòlúwo tún nìyẹn o. èdè Calabar máa ní mo practice ilé torí tí n bá lọ síbẹ̀. ìyẹn náà bá beautiful o ṣé o ti ń practice bó ṣe máa rán ìgbà tó bá ti dé Abẹ́òkúta. fún mi báwo ló ṣe máa sọ kí màá ṣe máa practice èdè ìlú tèmi ẹgbẹ́ rí mu wa. mo rí gbé anyway wo tí ẹ máa lọ sílé kí lè lọ prepare fún ọ́fíìsì lọ́la ó ṣàmọ̀ wá sọ́fíìsì lọ́la. Bọ́lá ti tó mo ò dé fi sọ lẹ́nu lẹ̀ my wedding is still 2 weeks from now so kí ló wá dé tí mi ní wá sọ́fíìsì. Ada àtúbọ̀ àṣà expect yín lọ́fíìsì lọ́la. all right. sọ́sọ́. inú mi kàn dùn yàtọ̀ náà ni ọmọ tí bá ń ro everything bó ṣe ń lọ sometimes mo kàn máa ń wish pé èmi àti màmá wà lórí bed by all the time in a very quiet and cool mood. ká má jáde. bóyá kí mi àti máa ṣe mọ ká lè máa wà báyìí títí ayé àwọn ṣá ọ̀rọ̀ tí ebi o. ebi ṣá Ọlọ́run ò ní jẹ́ kí ibi pa wá tọmọtọmọ lágbára Ọlọ́run. àmín èmi náà kàn ṣe yẹ̀yẹ́ àwọn ọmọ tó dárí kan lórí ìtẹ̀lẹ́ kí n rántí jẹ́ ń bèrè ìbéèrè kan ọmọ mélòó gangan ló máa ń wẹ̀ kábí. Really, I'd always wanted bí ọmọ mẹ́ta ọmọ kì í ṣe kúnlẹ̀ lẹ́ẹ̀mẹ́ta pam kí lè mọ́kàn mi. mẹ́ta
lóde ẹ ṣe mẹ́fà ọmọ pọ́n ní kárìnkà pọ̀ iye ló máa ń yẹ ni. Mẹ́fà ó fẹ́ sọ mí di baby making machine ó tiẹ̀ serious ṣòro pé easy ni kò easy man. ìwọ ṣèkan rí ni. Mi ò ṣèkan rí lóòótọ́ àmọ́ bá àròmọ rí aṣáàròmọ lẹ́yìn. bájú lé. ṣé mo lè máa lọ sí i yẹ kó ṣe bẹ́ẹ̀ wọ́n ti lọ. àbúrò mi àkópọ̀ tó wò àbúrò mi ọlọ́ bàbá wa ló jọ náà wà náà ṣe kó gàrúlú ńgbà ayé rẹ̀ tí wọ́n bá náà sọ kọ́ báyìí ọlọ́gbọ́n jáde mi gbogbo wá sí. kí ló gbélé ìsìn kí ló gbélé ìtọ́tún yọnu sára mi fún báyìí sí. meeting ta ṣe the last time nípa global recession ó dẹ̀ ní láti cut salaries off. Ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn. yóò ṣe wá yọnu sára mi nìkan ṣoṣo. Subomi kò ń ṣe owó ti ẹnìkan owó everybody ló ti yọ èmi ni mo prepare salaries ó dẹ̀ cut 10% of salary gbogbo yàn. àti tiẹ̀ náà. everybody. wọ́n ṣáà ń la àgbọ̀n nǹkan tó ń ṣe yẹn owó tó lò ẹ ti ní plan lórí da ogbó ẹ̀rọ kan everything dey line sin. Subomi ó ti máa ń jowú jù. ń jẹ́ ń jowú jèrè owó tó lò ẹ ti gbé ègé lé bó ṣe máa ná ilé bá plans olú ẹ̀ jẹ́ báyìí sí. I'm the bench. Hey, oh shit, oh shit. And you know now, dun jazzy again. Now this goes out to my one and only sweet potato on the wall. My vow to you. Take my heart, take my love, take my body, come build my home. Stay with me, dear me. Cause you love me, I will be your scapegoat, honey. Cause you came through for me, you gave me breakthrough, baby. I will be your scapegoat, honey. Cause you came through for me, you gave me breakthrough, baby. Baby boo, I can see your eyes. Say you don't jump many fools for your life. They go come as lovers as them. I need to know. Nǹkan tó ṣe ò yé mi. Gbogbo bó ṣe ń bá ẹ ṣe lọ́fíìsì ọkọ̀ ṣáà ń ká gbọ́gbọ́ ni. O ò fi sọkàn wò sí i. Kí ló ṣe ẹ́? Ṣùgbọ́n ṣé ó dáa kó jẹ́ pé nǹkan tó wù èèyàn jù láyé yìí máa jẹ́ ìbànújẹ́ fẹ́yàn? Ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o. Ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Torí ń gbà míì téèyàn bá wọn bó ṣe lè handle situation ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Àdúrà tá a máa gbà ní pé nǹkan tó bá ń wà kọ́ ló má jẹ́ kó máa bà wá nú jẹ́. Nǹkan tí mo ti wá láti ayémọye ọdún yìí wá dé tán sìn àmọ́ àsìkò tó dé sí kò ń ṣàsìkò tó dáa rárá. Ṣé a sọ pé promotion tó gbà lọ́fíìsì sí nǹkan burúkú ni? So kí ni nǹkan tó wá ń ṣe ẹ́ gangan? Subomi mo ti lóyún. Olóyún? Fún ta ni? Ìwọ of course. That's right. So reason pẹ̀lú ẹ̀ sẹ́yìn. That's good. Ẹlẹ́dàá mi máa sún orí mi máa sún kí ni mo ṣe mi ò gbúrò ọmọ mi láti ẹjọ́ Ọlọ́run mẹ́ni kú máa sànjọ mẹ́ nínú lọ. Ìyá Ìkẹ́ orí ẹkú náà ló ṣì wà ẹ máa gbà mí ó ní láti fún ara ní ọ̀rẹ́ distress náà
ṣọ́ọ̀bù òun kúrò ń ga ọmọ mi àbí ìjẹ́ ọ̀tútù àwòjẹ́ police station. A ti kẹ́ ìṣòro pẹ̀lú àwọn ọmọ ní ọ̀tútù yẹn pé kọ́ bá get contact address ẹ̀ ààrẹ ti gbọ́ ọkọ ṣóò ní farabalẹ̀ ni èwo ló wá gbẹ̀mí ara ìgbóná báyìí nìsín. Ẹ wo ẹ jẹ́ kí n gbẹ̀mí ara mi gbóná. Màá gbẹ̀mí ara mi gbóná bàbá kẹ́ màá gbẹ̀mí ara mi gbóná. Ọmọ pé tí mo ti wúrọ̀ ọmọ mi láti àbọ̀ ọmọ ni ọkùnrin tí mo tún máa ń pè tó máa ń gbé fóònù tó máa ń wá bí apẹyẹpẹyẹ ìyẹn ò wá mọ́ onímọ̀ gbẹ̀mí ara mi gbóná bí o ti ṣe kankan o tó o bá tètè bá mi wá ọmọ mi tó o bá mọ nǹkan tó máa ṣe sí máa tí tóbìnrin bọ̀ fún ẹ o. Kí ló dé ẹ di omi ilé fàyàdà mọ́. Ọmọ mi. My dear, relax. O understand pé o láti tara. Ṣé mo sọ pé Ọlọ́run yẹn àti gbọ̀n kankan ni? Àmọ́ ṣe múra ẹ̀ sì mo tún jáde lọ. Àwọn ògbésẹ̀ kan fẹ́ lọ gbé. Má ṣe àárín. Ṣé ti gbọ́? Àmì o. Àárín kò ṣùgbọ́n mi. Àmì. Ọ̀rẹ́ yìí ló ti gbọ́ mi. Kàyà ẹ̀rín mi o. Mi ò ní pẹ́ dé ṣùgbọ́n. Mi ò ní pẹ́ dé. Daddy, màá get contact ẹ̀ láìpẹ́ sá. Wàá get contact ẹ̀. Bẹ́ẹ̀ni sá. Ṣé mo ní òòrì bá sọ̀rọ̀ ni? Mi náà òòrì bá sọ̀rọ̀ àwọn mọ̀ pé chief wa ìyẹn ọ̀gá wa wọ́n á ní contact lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Ìyẹn chief. Bẹ́ẹ̀ni. Ẹ ó ti dà. Èmi á rí chief fúnra mi gbà yẹn. No. Wọ́n sí ara mi sí i. Wọ́n ti lọ sí Brazil. Ìyẹn gan ló yẹ kí èmi gan máa ti èrè kìíní yẹn get. Ìdánwò pé tó bá ṣe ń dé gbàrà màá gẹ̀tẹ̀ lọ́wọ́ wọn sá. Ṣubomi ọmọ ìlà ń sọ ń pa èyí ojú kan ẹ̀pà ojú kan èrè ọyàn ọmọ mi kú ó sòjọ ọmọ mi nù lọ wo àti wo àti chief ẹ bá mi wá ọmọ mi o ẹ bá mi wá kan o. Dáadé ṣe rí ó ń ká èmi náà lára ẹ mọ̀ pé ìkẹ́ náà ìyàwó tèmi náà ni ó ṣe ń dùn yín ó ń dùn mí náà sá. Bẹ́ẹ̀ ni sá. Ó kún ẹnìkan ju ẹnìkan lọ. Ẹ jòrògbó. Rárá sá. Ẹ jẹ nǹkan obì ńkọ́. Ẹ mọ̀ mu sìgá o. Ẹ má ṣe yọnu. Lálẹ́ fi sin wọn lálejò. Káńtà ńkọ́. Mo wà ókè sá. Láìpẹ́ Ṣẹ́gun òkú. Ó ti wà ókè kó ó ti wà ókè ẹ má ṣe Bẹ́ẹ̀ni sá. Ẹ pẹ̀lẹ́ rọra ẹ kú ìjókòó. Ẹ̀gbọ́n mi ẹ má yẹ kí n gbà yín lákòókò mo fẹ́ wá introduce Bọ́lá yìí tó sì yín ni. Ṣèbọ́rẹ̀ ìyàwó rẹ̀ mọ̀ mọ́ dáadáa. Ṣe rí ó dà pé nǹkan ti yàtọ̀ ń sìn torí ẹran ti wọnú egun egun ti wọnú ẹran. Subomi ọmọ mi ké sọ ẹ̀gán sọ̀rọ̀ fún mi ẹni ké èmi ò tá ń pòwe lójú mi sọ ọmọ pé tọ́ máa rí alápàtà tó dáa gan tẹ́gun bá wọnú ẹran tẹ́ran náà wọnú egun yóò yanjú rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni ìyẹn ògàn ní ń pè ní alápàtà. Ẹ má bínú kan tí mò ń gbìyànjú láti sọ ni wípé Bọ́lá yìí tó ti ní oyún fún mi. So a lè ti lọ ṣe gbogbo ẹ̀ka ṣe so mo á rí yín fún kẹlẹ̀ tẹ̀lé mi lọ introduction kí gbogbo ẹ lè lọ ní létòlétò. Ta ló lóyún? Bọ́lá ti tó ni. Ọmọ mi ò lóró díẹ̀ mi sọ̀tà ẹ̀ ọ̀rẹ́ mi ni ọ́ ọ̀dá wájú ọ̀dá lẹ́yìn òṣìṣẹ́ rí o àmọ́ lórí burúkú ọmọ látàbí ni o kí serúwà tó yẹ kó wù ni o kí lè tiẹ̀ kán apaná kan múná lọ kó o díjú mọ́rí kó o díjú má gbárí sóhun eléyìí ó yẹ kó o yàgò fún ló dé Subomi ọ̀rẹ́ ìyàwó ẹ̀ ló wá ń wọ̀ mọ̀mọ́ tẹ́ o wù mí Subomi ìyàwó tí mi ò lọ́wọ́ sí ọfẹ bímọ tí mi ò ní bọ ṣe kọmẹ tí mi ò ní wá pati kí ṣe ti kú kì í ṣe tarun n ò ní débẹ̀ ni àbí mo bá jọ máa lè tí kì í ṣe bàbá mi ló bí mi single asabidi
olówó Èkó. Yay! Olówó Èkó. Èmi lè pè é. Subomi. Ẹ pẹ̀lẹ́ o. Olówó Èkó. Ojú ẹ̀bìrì mi mọ́ kí ló dé. Wọ́n lè gbọ́lẹ̀ ojú ẹ̀ bọ́lẹ̀. Lábójú mi. Ìbọn sọ pé tí a yàtọ̀. Everyday academy. Fáàrí pọ̀. Apá fáàrí. Bàbá mi mo jẹ́. Má dàrẹ́ láàmú. Èmi náà jẹ́ kó rọrùn fún ẹ. Ìkúnlẹ̀ mẹ́ta ló fẹ́ àbí. Màá wá rí i pé ìkúnlẹ̀ kan bá ìbejì ni, ìkúnlẹ̀ kejì ìbejì, ìkúnlẹ̀ kẹta ìbejì. Àwọn mẹ́fà wáyé náà nìyẹn. Ó parí. Oh, serious? Serious. Mẹ́fà lẹ́fà. Wọ́n ṣe méjọ. Méjọ. No. On the bench. No. Now this goes out to my one and only sweet potato in the wall. My take my heart, take my love, take my body, come build my home. Stay with me, dear woman. Cause you love me, I will be your scapegoat, honey. Cause you came through for me, you gave me breakthrough, baby. I will be your scapegoat, honey. Cause you came through for me, you gave me breakthrough, baby. Hello, doctor. Family and patient is around. Yes, sir. Ọmọ mi nìyẹn, ó ṣì wà unconscious. But fún gbogbo àwọn test kan tá a ti ṣe, very soon táwọn test yẹn bá jáde, a mọ̀ the next chance tó kàn. Doctor, ṣé wọ́n mi máa gbádùn báyìí? Màmá, ṣẹ́rí ṣàwa doctor ní láti gbìyànjú. Ọlọ́run ló lóhun gbogbo ní agbára Ọlọ́run. Ó máa wà okay. Àwọn doctor, best yín làwọn fẹ́. Ẹ jọ̀ọ́, ẹ má yẹn ká kàn tí ó gbọ́ ẹ̀sọ́ lọ́rùn yín náà best yín là ń fẹ́ jọ̀ọ́. And try. Kọ́lọ́n kò fún wa ṣe. Ẹ ṣàfọkànbalẹ̀ jọyìn. Ìkẹ́ torí ọlọ́wọ́ ló ti kágbá fún. Ẹ jọ kí ni mo lè ṣe fún yín? Àwọn staff mi méjì kan ni wọ́n ní accident tí wọ́n gbé wá síbí. Okay. Ike àti Subomi. Exactly. Tọkọtìyàwó ni wọ́n. Exactly. Báwo ni condition wọn? Ṣé rí ti ọkọ yẹn kése ẹ wà minor. Kódà wọ́n ti wà alright. Ó ṣe rí ti ìyàwó yẹn ó wà critical. Ṣé rí glass wọ̀ ní ojú and orí ẹ̀ báyìí ó ní cut tó dẹ̀ jẹ́ wípé ó máa need a special treatment. It's okay. Ẹ jẹ́ ká take care àwọn. Ẹ jẹ́ ká tètè tọ́jú wọn. Chief, ṣé rí special treatment tí mo sọ yẹn gbogbo àwọn nǹkan tí wọ́n lè fi ṣiṣẹ́ yẹn kò sí lọ́sítítù wá ń bì. Even ní Nàìjíríà yìí a ò tí ì ní lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n wá lè dọ̀la o kárí ẹni tí ó máa kó wọlé ṣe yẹn. But irú case báyìí a láti fly out ni. No problem. Ẹ ṣe ń prepare fún yẹn. Whatever it takes. Jẹ́ kí n gbọ́. Ṣé gbọ́? I will be responsible. Okay, sir. Ẹ ṣe. Thanks, sir. Hello.
iṣẹ́. Ṣé wàá okay? Àdúpẹ́ fọlọ́. CEO ní kí n gbé àwọn files fún ẹ. Wọ́n lè tún wà fún wa. Àwọn document shipping company to handle freight wa nìyẹn. Wọ́n ti parí iṣẹ́ tàwọn ẹlẹ́sẹ̀ tó gbé fólúwà. Ẹ ti ń dẹrù mí ìròyìn báyìí. Ò ní bínú ni. Ó ṣàmọ̀ pé everybody ló kàn báyìí. Ó dẹ̀ mọ̀ pé àti wà short of one active staff. Anyway, that reminds me. Báwo dẹ̀ lára ọ̀rẹ́ mi? Ọwọ́ òṣègùn ni àdúpẹ́. Ó sì pè mí ní àná. Ó náà ti ń ready láti ṣe operation ní fún un. Ó náà máa ṣe lè nìkan. Lágbára Ọlọ́run, ó dẹ̀ máa wà successful. Àmín. Kí mi náà tún ọ̀tọ̀ nìkan tí mo bá wà tọ̀rẹ́ ẹgbẹ́ tó mú mi lọ́rẹ́. Ó máa bẹ̀rẹ̀ máa pa oléyàn sí pé tún lọ. Anyhow, ṣé tó bá ṣe tán ṣàlè lọ jẹ lunch? Okay, no problem. Okay, màá pè é ṣùgbọ́n. Another operation. Okay. Ọmọ kankan, ọmọ tí mo sọ. Má jàyà. Ṣorí Ọlọ́run tó ṣe tàkọ́kọ́ tó wà successful. Eléyìí náà wà successful. Lágbára lọ. Má jàyà sẹ́. Yeah, come in. Má jàyà sẹ́. Hello? Yeah. I miss you too, huh? Okay, dear. Èmi náà pè ẹ́. All right, take care, huh? All right. Bọ́lá Tító, báwo ni? Mo wà okay, wọ́n kọ́. Àdúpẹ́ fọ́lọ́run. Àkúdẹ̀ máa wo ọ̀rẹ́ lọ́ṣẹ̀ pè mí tán sìn. Ìyá, ìdẹ̀ bá mi pè padà kí n bá sọ̀rọ̀. Tí n bá ní kí n pè padà sí, ó dá mi pé kò ní gbé. Torí ó ní àsìkò tí wọ́n lè gbà kọ́ hospital tó wà ń bẹ̀. Àmọ́ tó bá pè mí padà, àbẹ́mi náà mo dẹ̀ pé màá jíṣẹ́ fún. Anyway, mo lọ ra foodstuffs sílé mi. Mo wá ní pé kí n yà kí n bẹ̀ ra díẹ̀ kí wọ́n náà lè má rí nǹkan sí nílé. Very thoughtful of you. Àmọ́ àti ra nǹkan bẹ̀ ọjà bí àti sí. Ṣorí báyìí sí nǹkan tá a máa ń sọ fẹ́yìn ọkùnrin nìyẹn wípé àti kékeré ló yẹ kẹ́ ti máa mójú tí bọ́ ṣe ń dáná rí ọmọ orí aré ìdí ọ̀lẹ ò káṣọ ọ̀lẹ òde lè tágìrì ìṣòwò ọ̀lẹ tí ó bá dẹ̀ lè ṣòwò kó yá jókòó déṣẹ́ nílé kó wá wo bébí ṣe ń pa ni. Ṣé bó ṣe sọ gbọ́ ọ̀rọ̀ ẹ pátápátá ló yé mi òun jẹ́ ọ̀rọ̀ ara mi nìyẹn torí condition tí mo wà ń sìn àbí òde ń sọ̀rọ̀ sí mi bẹ́ẹ̀. Ṣé mi mo ní kó má mú oúnjẹ sí? Náà ló wàhálà sí wàhálà. Anyway, má bẹ́ẹ̀ ṣe bẹ̀ díẹ̀ wàá gbé sínú freezer àbótúlé wọ́n mi yẹn fúnra rẹ̀. Ó máa wọ̀ mí. Ó bẹ́tà bẹ́ẹ̀ o má dẹ̀ bẹ̀ sí rice díẹ̀. Tó bá tún sọ̀rọ̀ sí mi lórí rice ni ẹ̀kọ́ sí mi lè ṣe fún ara mi. Ó ṣọ́. Mo ṣe lè ṣe. Ó dà tí bá ṣe bẹ̀ tán bá ṣe rice bẹ́ẹ̀ nígbà rẹ̀. Yes, come in. Ọ̀rẹ́ báwo ni? Dáadáa ni o. Ó ń jáde ni. In fact, ká ló pẹ́ díẹ̀ sí ni ò bá má bà ó ga ọ. Ìwọ àti Délé Màtí ẹ̀ ń ṣá. Èmi ló lẹ wá ríra yín lọ́sẹ̀ gan. Délé Màtí. Èmi wà lọ sọ́dọ̀ Délé o. Kí ló dé? Ọ̀rọ̀ náà fọ́ ni. Ọ̀rẹ́ mi sọ̀rọ̀ fún mi kí n gbọ́. Ọjọ́ burúkú èṣù gbomi mu. Valentine kọ́lá ni. Mo bá ní kí lọ kí àfẹ́sọ́nà mi. Yes, tani kó wọlé. Báwo ni Bọ́lá Tító? Ẹ káàsán. Ó sọ fún mi pé a máa lálejò. Àlejò rẹ̀. Kíkẹ́ lọ́mọ kì í ṣe àlejò mi báyìí o. Ìyàwó mi nìyẹn. Actually, ọkọ mi ti sọ kó tó ṣe láàrin ẹ̀ tiẹ̀ fún mi tí mo dẹ̀ mọ̀ pé kò ń ṣẹ́jú ẹ̀ mo dẹ̀ ti foríjì fún yẹn
ọdún 5 gbáko ni mo lọ Port Harcourt ní company tí mo ti lọ serve tó dẹ̀ pé tí mo fi yọjú sí ọkọ mi kò ju ẹ̀mẹ́rin lọ èdè mọ̀ nǹkan tí n bá fi sílẹ̀ lẹ́nu ewúrẹ́ ń tó náà ló jẹ́ kí eré yín ìlera yìí wọlé. As you can see, I'm back to stay. Má ṣubú. Ó ga o. Àwọn ọkùnrin máa bàjẹ́ o. Imagine insult yẹn. Inú mi ti ẹ̀dùn tó tètè ṣara gírí. Níbo ló wá ń lọ báyìí? Ó máa fẹ́ sáré dọ́dọ̀ Ṣùbọ́mi máa ní o. Ṣùbọ́mi? Ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Ẹ̀ṣẹ̀ ni pé ọmọ kan ṣiṣẹ́ lábẹ́ mi ó dẹ̀ ń ṣe dáadáa. Ó dẹ̀ ní accident mo dẹ̀ ní kí wọ́n lọ take care. Now, jẹ́ kí n bí ẹni question kan. Accident ti ẹ nìyẹn ṣé on official assignment lẹ ń lọ tẹ̀fín accident yẹn? So what are you telling me? Kí ló ń bá mi sọ yẹn náà? Ṣé ẹ̀ṣẹ̀ ni pé mo ní kí n assist ẹ̀yin méjèèjì? Use your sense ló làákàyè. Ó mọ condition tí ọmọ yẹn wà. Ṣé ẹni tó ń ṣe take irú treatment yẹn wàá máa gbé fóònù sí ẹ̀gbẹ̀gbẹ̀ ẹ̀? No. Fèsì iṣẹ́ ẹ̀. O gbọ́? Fèsì iṣẹ́ ẹ̀, all right? Bó bá yá tó o bá rí bá sọ̀rọ̀ sí later you will talk to her. Mo rí tó ẹ̀rọ ayé bá mi o. Ẹni yẹ kó fẹ́ ní lójú fàtàsí. Ìwà ẹ̀dá ayé burú jáì. Olówó Èkó, mo dúpẹ́ lọ gbogbo aládùúgbò yìí. Bí wọ́n tiẹ̀ lè dìídì fà mí kalẹ̀ kí n represent àdúgbò kí n lọ jẹ́ chairman local government. Mo dúpẹ́ gan o. Sórí nǹkan kan lèmi náà fi láìka àwọn ọmọ Èkó. Wọn ò kọ́ kéèyàn jọ máa tọrin wa tó bá ti lówó lọ́wọ́ wọn ó jùbọ̀ fún. Gbogbo wa lálẹ́ Èkó. Ẹ̀yin wo Àwa lálẹ́ Èkó. ṣé kò ọ̀mọ́ra wọn ni? Bẹ́ẹ̀ bá sì dékò tẹ́ ẹ̀ dékò tán ẹ̀ ní kò sọ mi Èkó ń bì kan ṣé ẹ̀ mọyì àwọn èèyàn tọ́jọ́ mi Èkó ni. No man's land lè kókó sí Èkó federal. Sọ́ọ̀sọ́ bẹ́ẹ̀ wájú Fásọlá. Èkó gbogbo ayé ni federal capital ní Ìbàdàn. Ó ní Ìbàdàn náà Ìbàdàn gbogbo ayé Abẹ́òkúta gbogbo ayé sẹ́kọ̀ọ́ tíátíá yìí àwa mara wa mọ́. Olówó Èkó tí mo bá lè rí 2 million naira látọ̀dọ̀ ẹ̀ lónìí tí wọ́n bá ṣe swearing fún mi báyìí jọ́kẹjọ lẹ́yìn swearing máa fún ẹ 7 million. Àga tá a fi ń jókòó ní local government yẹn ojú kéèyàn fọmọ ṣẹ́ṣó lọ. Allocation, security vote, owó àlejò, entertainment allowance, IGR, owó tá à ń pa lọ́jà, IGR ìwé tẹ́ ń já lọ́jà lásán, owó ní mọ́tò tẹ́ ń já lásán, àkóró kákàmẹ́ ló ń lọ. Torí ọlọ èmi lọ kówó jẹ ni o. Mo lọ kó ọtí ẹ̀dá bó ṣe jẹ́wọ́ yìí mo sórí bó ṣe jẹ́wọ́ yìí mo fẹ́ràn débi pé kó o tó débẹ̀ gan mo ti kówó lẹ̀. Mo fẹ́ bá a ṣe jókòó ikú ọ̀nà tiẹ̀ sùn nǹkan mẹ́ta tó o ti ṣe fara àdúgbò. Máa sọ 10. Bá a ka 10 ayé làgbé. Ní street àwọn Lukman níjọ́ tó lè wá jà ń bẹ̀ èmi ni mo fèsì àwọn olè tí mo mú wọn. Èmi ni mo mú tí mo fàyà gbọ́ta. Tó bá jẹ́ pé yìnbọn pa mí jọ yẹn sí mi ò ti ní kú. Bẹ́ẹ̀ni òkúnu. Òde ni níjọ́ tá à ń ṣe environmental táwọn boys kan gbá bọ́ọ̀lù ládùúgbò tí mo nà wọ́n jádànù pé no ẹ gbọ́dọ̀ túlùṣe ó di méjì. Níjọ́ tí wọ́n ń sìnkú Yàtájù tí ò sẹ́ni tó fẹ́ wọn lẹ̀ tí ò sẹ́ni tó fẹ́ gbẹ́lẹ̀ ta ló wọlé ta ló gbẹ. À ń tún àdúgbò ṣe ká lè jẹ kí ni. Owó jóná wọ́n fi ọjà sí àmọ́ ládùúgbò yìí nǹkan yẹ kan tó ṣe tó wú mi lórí ni pé àwọn ọmọ tí a ń gbá bọ́ọ̀lù nígbà environmental ó lé wọn tá a bá yọ yìí ń kú o mi rí nǹkan tó ṣe ládùúgbò gẹ́gẹ́ bí alága. Olówó Èkó fowó dán mi wò. Gbogbo ẹ bá ti náwó sí falitis ìbànújẹ́ ní ndé bá gbẹ̀yìn tóró ò lè wọlé. Má wọlé ọ̀nà níbo ni ó ń pè mí. ọ̀bùrọ̀ mi bọ́ọ̀ ni sọ wà bá. Yàsíbẹ̀ sọ pé honourable rẹ̀ wò. gbọ́dọ̀ ìfẹ́ agbámilé tí bẹ̀ yẹn à ń bá yàn wípé nǹkan ti ń ṣe ọ̀dà wọ̀ tó wá fast forward honourable ṣéwèrè ni ó ní. Àwọn náà sọ bẹ́ẹ̀. Pé honourable wọ́n sọ ń sìn. Pé honourable. Ṣé ládùúgbò yẹn àbèbí? Ládùúgbò ni Èkó wá bí ni Èkó tí gbogbo wá bí náà tí ò ní bàjẹ́. Àbúrò mi ti ń sẹ̀mí gan-an. Èkó tí ò ní bàjẹ́ ni. Dáadáa ni. Pẹ̀lẹ́.
ṣé gbanu tí ò dé. ṣe báwọn gbọ́ àwọn jẹ́ kínní. ṣé kékeré ẹyọ kan láṣà. kékeré kọ́ ẹ̀gbọ́n mi kékeré kọ́ ẹgbá mi jù. eléyìí tí ẹ mọ mi yẹ bá yẹn ṣeré ọkà gbá ọ báyìí. mọ bọ ṣeré ni. ṣe báwọn tán wà lẹ́gbẹ̀ẹ́ náà pẹ̀lú ọ̀rẹ́bù ẹ̀ ṣe gbá wọn. olórí burúkú ni mọ ọ̀rọ̀ wọn ò dùn mọ́ mi nù ńgbà lómi bá ṣe bọ́ọ̀rọ̀lù sí ẹnu ọ̀nà wájú ilé lásán yóò wà ta fúláàsì báyìí yóò kọ orúkọ rẹ̀ sí yóò mọ lùlù. tí wọ́n mọ jó tí wọ́n mọ dansi á pé sí àmà wa nù alága wa nù ìyá ń jẹ yín. ṣé ẹ mọ̀ pé wọ́n ń gbé gbogbo wa múgùn nù ẹ jẹ́ kí wọ́n. ṣé orí gbogbo ṣe lùdú nìyẹn. bó ṣe wà yìí ẹjọ́ wọlé tán sẹ́ẹ̀rì tí ń dọ̀bálẹ̀ wẹ́wẹ́ ẹjọ́ wọlé tán kò ní í mọ̀ mí má kò ìwọlé ti ga sáyé. n tó ń sọ ni wípé bóyá agbámi létí bó ṣe gbẹ létí agbá àwé tí ń ṣe àmà létí iná òdòdó. sábà kò lọ jẹ ìgbà tí ò jẹ́ bàbá lójú mi kọ́sẹ́ntì lè gbà. o gbá incoming executive chairman létí. ó tí ì jẹ. bámi ló ti dé tí o ní. gbogbo ẹ̀ ló dẹ́sán o. etí òfin ní débẹ̀ nù. ẹ̀yin náà máa ṣe sùúrù. mo àmọ́ ṣe sùúrù. chairman létí. kíni ẹ tí ò ti jẹ sáma ẹ bó ti kó garu bàbá àjẹ. ẹ̀yà fún wọn lẹ̀ bọ́lá ṣe lórúkọ alùpùpù tọ̀tọ̀ ni o. show me your demonstration ọtí ẹ̀ dá gan wo ọláì dìbò rárá ọtí wọlé ẹ wọlé o honorable náà ni lẹ́yìn tó bá wọlé ní wọ́n pẹ̀lú honorable èyí tí wọn ò dìbò fún kọ́ wọlé honorable tọ́lá dá pé honorable ẹ náà máa wá rẹ́rìn kẹ́ honorable. gàdá ẹ̀fẹ́ náà nù. mo ti wá sáré fún ọkọ̀ tó ilé ti ṣe pàtàkì. so o fẹ́ gbé mi ni. ó dọ̀ mo fẹ́ gbọ́n tó fẹ́ sọ. náà gbé mi. ṣebí tí wọ́n bá kí ọ lọ wọlé nígbà tí wọn ò tí ì pè ọ kí ló ń wọlé kalẹ̀ sí. ibi mi àti ẹ ti di kan náà ká gbọ́dọ̀ tó fẹ́ sọ. a lè dẹ́bí kan náà ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ àwa ara wa sọ̀rọ̀ gbogbo ògbó ní àbí tó bá kà wá nìkan. ẹ̀yin ló fẹ́ bá sọ̀rọ̀ jù. kó sọ èmi àti ẹ ti lẹ̀ pọ̀. ọ̀dà náà sọ. lórí ọ̀rọ̀ ẹ ti súnmọ́ mi jù. kí n lè gbọ́ ni. mọ̀ pé gbogbo bó ti ṣe nǹkan dáa breathing and breath rẹ yóò mọ wọ ẹnu rẹ. ó mọ̀ pé gẹ́gẹ́ bí honorable nítorí wọ́n ti kára àdúgbò ti kàn mí àfi kí n lè dá sí i. honorable ìwọ̀n dá o wọ́n ti ẹ̀ láìsí gan níwà ọ̀gá wa ti kára àdúgbò ọkàn ó yá. ọ̀rọ̀ ìyá ẹ̀ ni. ìyá wo ni. Ike kí ló ṣe ṣe wọ́n pé ó ti tójọ́ mẹ́ta kan ti lọ fún operation tó lọ sí. a máa ń pera wa á pè mí dáadáa àmọ́ lọ́jọ́ mẹ́ta yìí kò pè mí mo dẹ̀ pé gbogbo àwọn nọ́mbà tí mo ní lọ́wọ́ gbogbo ẹ̀ ò lọ ìyẹn ló ń fún mi ní concern báyìí sìn. ọkùnrin tí Ike lọ tú ẹ ò ṣe dọ́dọ̀ yẹ kó gba nọ́mbà lọ́wọ́ ẹ. mo ṣe lọ sọ́dọ̀ chief o bọ́tà yín ṣe sí mi kò tiẹ̀ wú mi lórí rárá bọ̀ pé bọ́ yín ṣe náà mo pé bódà pé àwọn náà ní contact ẹ̀ lọ́wọ́ rárá ni mo ṣe ń ṣe bẹ́ẹ̀ sí mi. èyí tó wájú ọ̀rẹ́ rẹ̀ gan kan. Bọ́lá ti tó. Bọ́lá ti tó. ìyẹn ò ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ kò tiẹ̀ mọ kan bí tó tiẹ̀ lè pèsè ara yín ò ní tiẹ̀ ìyẹn tiẹ̀ kọ̀ṣẹ́ kúkú lẹ́dọ̀ mi sìn bóyá kó ọ̀dọ̀ mi sìn lèmi bọ̀ ọ̀dọ̀ yín. ṣé Bọ́lá ti tó sì ń wá sọ́dọ̀ rẹ̀ ni. ó ń wà. kí ni ń wá sí gan kí ni fanakula nǹkan ti ń wá gan. ṣé mo sọ fún pé ó kàn máa ń wá sọ́dọ̀ mi láti bá mi so oúnjẹ àbí kó bá mi ṣe nǹkan kan ni mo ṣe ń wo kinní ẹ̀ náà ó dà pé ó fẹ́ràn mi ìyẹn wà ń bẹ̀ àmọ́ kò sọ̀kan láàrin mi àti ẹ̀. ó fẹ́ràn ẹ lóòótọ́. bẹ́ẹ̀ni. dáadáa ẹ gbẹjẹ ìpalẹ̀ mọ́. ó gbé kí ni jẹ. kó palẹ̀ mọ́. ṣé wọ́n tọ́jú alága rẹ̀ o láì tiẹ̀ ṣe pé òpolongo ti wọlé ṣé bó ti bá yí jẹ́ tó fọ̀rùn ṣe bá jẹ́ rè láàrin àdúgbò ní wàhálàgà oníkógbèjẹ kógbèmí kógbè á lẹ́nu ẹ̀. bó ti ní dírẹ́sì náà kó palẹ̀ mọ́ ni. wọ́n ìwọ́dà ọlọ́run mọ̀ sí ẹbí tiwọn. jẹ́ kí n sọ fún ọ nǹkan tó tìyàn lójú jolè lọ́wọ́ o wọ́n gbìyànjú láti ṣerú ẹ̀ o advice tó da gẹ́gẹ́ bí àgbàlagbà òun lèmi fún àti gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n rẹ̀ mọ́ ṣe o. sọ lọ́wọ́lọ́wọ́ fẹ́ palẹ̀mọ́ kó gbé mi ẹ kàn rántí àtúwò díẹ̀ bí ògógóró ẹ gbé fún bàbá yín alábẹ́nujẹ ní àgbà. má fẹ́ o. ṣé nǹkan tó ń sọ nítorí mo jẹ́ balógun wẹ́dà orígò lójú mi ṣé títún wá ń dùn mí ni pé kọ́ mọ́ fẹ́ o tó bá ti dó lọ fẹ́ tó bá dẹ̀ tún lówó àti gọ́ títí ọ̀fi tán bàbá jẹ gbà lọ́wọ́ ẹ̀ ọtí rárá rè jẹ́ bí ti yọ̀mí kọ́nu dá lóhùn. mo ní ó máa fẹ́ sọ. àlọ́ ti wọlé alága. ẹlọ́wọ́ ẹ̀gọ́. bàbá. ìgbà yẹn kí wàá gbowó ẹ̀. owó kínú bọ́bá ti dọ̀lẹ́
olówó èkó ọ̀nà mo ní yóò gbà ọ̀nà rẹ̀ wò ọ̀nà mo ní gbà ẹ kájọ máa lọ pọ̀. kọ́ lọ tiẹ̀ dún. ṣé bí ọmọ ẹgbẹ́ mi náà máa dúgbò ní èmi lẹni iṣẹ́ máa dúgbò. ìwọ bá ń ṣe campaign tiẹ̀ lọ kò lè tẹ̀lé ọ ẹ. mọ̀ ṣe lọ sọ̀gbọ́ ọ̀nà rẹ̀ wò alárìndẹ ni wọ́n. owó ọkọ̀ ni ó gbà lọ́wọ́ rẹ̀ kò lówó ọkọ̀ bìtì lọ́hùn. èmi rò pé àwọn tó máa ń òṣèlú yẹn máa ń lówó lọ́wọ́ ni. òṣèlú wo ni òṣèlú olè òṣèlú kówó jẹ òṣèlú kalokalo bí wọn bá jẹjà sí nǹkan kan sádùúgbò wọn wà mú kóstà ńlá wọn gbé síwájú lé wọn kọ́kọ́ sí wọn wà mọ òlùlù. ẹ̀wọ̀n mi kí lẹ wí. kóstà ńlá. póstà. tí ó gbé kóstà ńlá tí wọn kọ́kọ́ oríṣiríṣi sáà. póstà àbí billboard gbà míì wọn á ṣe bánà. bánà ṣé ti yà fíìmù. òtí o bánà ńlá wọn máa ń kọ̀ọ̀kan sáré báyìí ni. bánà dé gbìtẹ̀ wọn wà gbé síwájú